الحمد لله الذي هدانا للدين والإسلام واجتبانا سبحانه من خالق سبحانه بفضله علمنا القرآن نحمده وحقه أن يحمدا ثم الصلاة كلما الحادي حدا. Ájìmọ̀rú mo gbọ́ pé olùtọ́sẹ̀ mẹ́ta nílùú Saudi lọ́rọ̀ fọ́ṣọ kọjá yìí. Nígbà tí mi ò gbẹ́ni dání owó làbúrò lọ́sùn sọ́hùn àti pé lè ṣe ájìmọ̀sùrù ni mo tẹ̀lé lọ sí ìrìnàjò ájì mi. Ọ̀sẹ̀ mẹ́ta fún ṣe hajj ṣíṣe ẹ̀yìn pé sá. Ó pe o tún lé torí pé ọjọ́ márùn-ún péré ni ṣe hajj èyí tó kù ziyara la fi ṣe. Gbogbo tí Kùránì àti àdìsí àdébùwà Muhammad sallallahu alayhi wa sallam mẹ́nu bà lágbìyànjú. Torí hajj pẹ̀lú sunna ló jẹ́ Amir Kọ̀bọ́rọ̀dín Àjàlá lógún. Ibùgbé tó dára, ìtọ́jú tó péye, wá sí àtìgbàdégbà látẹnu àwọn afáà tó dáńtọ́. Wò ó kò sáyé àǹkà tí kè fọlọ́ngbò nílé ṣe ájìmọ̀sùrù. Ṣe hajj pẹ̀lú sunna ni. Nígbà wo ni fọ́ọ̀mù gbígbà máa bẹ̀rẹ̀? Fọ́ọ̀mù wọn ti wà ń tà. Kẹ̀tíkẹ̀tí làwọn èèyàn ń gbà. 14th November sí 27 November ní umrah ní oṣù Rabiul Awwal. Tá ò gbéra umrah ní oṣù Ramadan ní 21st May sí June 4 2019. Ọjọ́ kìíní oṣù kẹjọ sí ọjọ́ kejìdínlógún oṣù kẹjọ ọdún 2019. Ìrìnàjò àjò tẹ̀yìn máa wáyé 24 Tokunbo Street Lagos Island làwọn èèyàn ti ń gba fọ́ọ̀mù. Fún àlàyé ẹ pé 08023364653 tàbí 09095604931. Ájìmọ̀sùrù ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé. Assalamu alaikum, my Muslim brothers and sisters. If you're looking to purchase Islamic medicine such as black seed oil, black seed honey, or black seed capsules, please contact me. I also sell Islamic attires and perfume. So please contact me on 074 808 39910. That's 074 808 39910. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí ajẹ́jẹtọ́ ọlọ́run kó máa bá ànábì wa Muhammad ìkẹ́ ọlọ́run kó máa bá àwọn ará ilé ànábì àtàwọn sàábì ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà tó tún wá tẹ̀lé títí díjọ́ kẹyìn Allahumma àmín. tó mo ẹ̀ṣẹ̀ ń sáré dé láti ibi iṣẹ́ ni bàbá wa dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ètò nípa ọ̀rọ̀ àwọn kọ̀dìríyà láàrin máa pàdé gbogbo wa àjọ máa pàdé lórí ètò láìpẹ́ but bàbá wa máa bẹ́tò lọ kọ́lọ́ọ̀bá má ṣe rọrùn akí gbogbo wa ọ̀pá kú ewu jímọ̀ ẹ̀ ní o ọlọ́ọ̀bá má ṣe ìrun jímọ̀ ẹ̀ ní àkímọ̀ fún wa ọlọ́run bá jọ ọlọ́run bá má ṣe lákímọ̀ fún wa o má ṣe ntànfẹ́ fún wa gbogbo àdúrà tí olúkúlùkù wa gbà tá a ṣe níbẹ̀ ọlọ́run bá jọ má ṣe àgbà lọ́wọ́ wa má dàdúrà wa lù wá ní ìgbáyà ọlá àti tóbi wọ ọlọ́run ọlànà ọlọ́run. tó bàbá wa ẹjẹ́ agbóhùn yìí. salamu aleykum wa rahmatulahi wa barakatuh. asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. tó bismillah bàbá wa kẹ́mi sign off yẹn change. nẹ́tíwọ̀kì máa ń ṣe bákanbákan. ẹ má wọrí àwọn má lè jẹ bẹ́ẹ̀ ó ń lọ díẹ̀díẹ̀. ó ń lọ. à ń gbọ́ yín dáadáa. bisimilahi walhamdulilayi. والصلاة والسلام على أشرف المرسلين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa káàkiri àgbáńlá ayé ní kíkí ti Islam. bákan náà mo kí wa kú jímà ti òní. àwa kan ti kí júmà àwọn kò tí ì kí. Allah yóò gbà lẹ́sìn fún ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. lásìkò yìí ọ̀rọ̀ tí a fẹ́ sọ òun náà ni a pè ní ìjọ kọ̀dìríyà àti àwọn aburú rẹ̀. ìjọ kọ̀dìríyà àti àwọn aburú rẹ̀. ní àkọ́kọ́ náà
mo fẹ́ ṣe àwọn ìfáàrà tá a mọ̀ sí introduction fún àkọlé náà. Àkọ́kọ́ òun ni pé nínú ìlànà Súfí ó ní ọdún tí wọ́n tọ̀ríkọ̀ Kọ̀dìríyà ó síwájú ó gbawájú tọ̀ríkọ̀ Tìjàníyà. Ìyẹn ni pé àwọn èèyàn ti ń wà nínú ìlànà Kọ̀dìríyà síwájú kí Tìjàníyà tó dé. Òun lẹ gbọ́. Ṣùgbọ́n òun lẹ̀gbọ́n fún Tìjàníyà, Kọ̀dìríyà ni ẹ̀gbọ́n fún Tìjàníyà. Ṣùgbọ́n ìṣìnà àwọn méjèèjì ó jọra wọn dáadáa. Èyí tó jẹ́ méjọ́ ìṣìnà nínú Kọ̀dìríyà náà ló jẹ́ méjọ́ ìṣìnà nínú Tìjàníyà. Àpèjúwe ó dàbí ìgbà tá a bá sọ pé wèrè oníhòhò àti tí wèrè máa ń aláṣọ. kọrẹ̀ sí hòhò àti wèrè aláṣọ. Wèrè ju wèrè lọ nìyẹn. Common factor náà ni pé wọ́n jọ jẹ́ wèrè ni àmọ́ wèrè ju wèrè lọ. Ọlọ́mọ máa já wà nùjọ àwọn wèrè lọ́ṣàánú wa. So wèrè ju wèrè lọ, wèrè ní méjèèjì ọkàn wọn gbókọ̀ jura wọn lọ ni. Nígbà tí mo bá sọ̀rọ̀ Kọ̀dìríyà ẹ̀yin náà wàá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn, ẹ rí i pé méjèèjì wèrè ẹ̀sìn ni, ṣùgbọ́n ó ṣeé ṣe kí ọ̀kan burú ju ìkejì lọ. Bàbá wa mò ń bọ̀ o, ẹ má bá lọ. Ìyẹn jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́. Náà. Ẹ má bá lọ, mò ń bọ̀. Ẹ má bẹ́tò lọ. Mi ò gbọ́ òun yín dáadáa o. Ẹ má bẹ́tò lọ, mò ń bọ̀ ni mo wí o. All right. Kókó kejì tí mo fẹ́ sọ òun ni pé ẹni tó dá Tìjàníyà sílẹ̀ òun ni Shehu Ahmada Tijani. Ẹni tí ó dá Kọ̀dìríyà sílẹ̀ òun ni Sheikh Abdulkadiri Alijilani. Sheikh Abdulkadir Alijilani. Ìyàtọ̀ wà ń bẹ láàrin àwọn méjèèjì. Ìyàtọ̀ àárín wọn mo lè fún ní àfiwé. Àfiwé náà ni bí ká sọ pé a fẹ́ fi ẹnìkan wé Ànábì Ìsá alayhi salam. A sì fẹ́ fi ẹnìkan wé Ṣaitan. Rí àpèjúwe Shehu Ahmada Tijani ó dà gẹ́gẹ́ bí àpèjúwe Ṣaitan. Àpèjúwe Shehu Abdulkadiri Alijilani ó dà gẹ́gẹ́ bí àpèjúwe Ànábì Ìsá ọmọ Maryam alayhi salam. Ìdí tí a fi Shehu Ahmada Tijani wé Ṣaitan òun ni pé àṣetọ́nù fúnra rẹ̀ alákòóbá ni, ẹ̀dá aburú ni. Lẹ́yìn tó ń fúnra rẹ̀ jẹ́ alákòóbá, ẹ̀dá aburú,
àwọn èèyàn tí wọ́n ń tọ orí pa rẹ̀ tí wọ́n bá ti wá ṣe nǹkan tí ò dáa wọ́n wà ní iṣẹ́ èṣù ni wọ́n sọ pé iṣẹ́ èṣù ni ẹ̀dá hùwà tí ò dáa ó dáràn ó yapa àṣẹ Ọlọ́run wọ́n wá ní kí ló tì ọ́ lọ ọbẹ̀ ó ní èṣù ni a fojú rí èṣù ṣùgbọ́n a mọ̀ wípé èṣù ni olórí àwọn aláburú olórí àwọn alákòóbá so tẹ́nìkan bá wá sọ pé èṣù ló ti ń lọ ọbẹ̀ gbogbo ayé ló máa ń gbà bẹ́ẹ̀ pé iṣẹ́ èṣù ní tòótọ́ nítorí pé a mọ èṣù pẹ̀lú dáadáa kankan báyẹn ni ọ̀rọ̀ Ṣéhù Ahmad Tijani rí àlàyé ẹ̀ ni pé Ṣéhù Ahmad Tijani tó dá tọ̀ríkọ̀ Tìjàníyà sílẹ̀ kò sí àáfàá kankan lágbàáyé tó fún ní bàrọ́à tó fún ní àfọ̀mọ́ pé wọ́n parọ́ mọ́ ni tàbí ohun tí ó ṣe ọ̀tọ̀ ohun táwọn ọmọlẹ́yìn rẹ̀ ń ṣe ọ̀tọ̀ kò sí àáfàá kankan tí èmi tí mọ̀ lágbàáyé lónìí tó fún Ṣéhù Ahmad Tijani ní àfọ̀mọ́ kò sí ohun tí gbogbo wọn sọ ni wípé ohun tí Ṣéhù Ahmad Tijani dálẹ̀ tó jẹ́ aburú ni àwọn ọmọlẹ́yìn ẹ̀ náà ń bá a ṣe òun ni wọ́n tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀. ẹ̀yin náà rí gbogbo àwọn ọ̀rọ̀ tí Ṣéhù Ahmad Tijani sọ tá a ti kà síwájú nígbà tí à ń sọ̀rọ̀ nípa ìjọ Tìjàníyà àti àwọn aburú rẹ̀ ẹ́písòdì 8 ni. Kò wá sí àáfàá kan lágbàáyé nínú àwọn àáfàá tí a máa ń tẹ́tí gbọ́ ọ̀rọ̀ ẹnu wọn nínú àwọn àáfàá tí a máa ń kọ tírà ìwádìí ìjìnlẹ̀ nípa Islam kò sí ẹnìkankan nínú wọn tó sọ pé wọ́n parọ́ mọ́ Ṣéhù Ahmad Tijani ni. So ìyẹn ni Ṣéhù Ahmad Tijani fi wà gẹ́gẹ́ bí ṣèyítọ́nù Tìjàníyà. Ẹni tó bá wá ń ṣe Tìjàníyà gbogbo abú tó bá wá ń ṣe ń bẹ̀ yóò mọ̀ ní Ṣéhù Ahmad Tijani ló ní káwọn ó ṣe é bẹ́ẹ̀ náà sì ní tòótọ́. Àṣẹ tí Ṣéhù Ahmad Tijani pa àwọn mùrídì rẹ̀ àwọn kàlífà rẹ̀ àwọn mùkọ́dámù rẹ̀ àwọn sẹ́yìdá rẹ̀ òun náà ni wọ́n ń lò òun ni wọ́n ń tẹ̀lé. Wàyí o ìdàkejì lọ́rọ̀ jẹ́ lórí ọ̀rọ̀ Sheikh Abdulkadiri Al-Jilani rahimahullah. Sheikh Abdulkadir Al-Jilani òun kìí ṣe oníbídíà ní tiẹ̀ mùsùlùmí alùsùnà ni ṣùgbọ́n ó ṣe àṣìṣe kan àṣìṣe náà ni àwọn kan wá fẹ̀ lójú láti kó nǹkan míì sínú ẹ̀. Sheikh Abdulkadir Jilani ó jẹ́ àfáà mùsùlùmí ó sì jẹ́ alùsùnà wal jamaa lójú ayé rẹ̀. Ó máa ń kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ẹ̀sìn. Àmọ́ ńgbà tó di àsìkò kan ilé ẹ̀kọ́ rẹ̀ ó fà ó joro
àwọn èèyàn ń lọ tẹ́tí sí ọ̀rọ̀ míì tí ò dáa. Ṣé Abdulkadir wá wò pé kí ni òun lè ṣe tí àwọn tí wọ́n ń ké yóò fi padà wá sílé kí ó padà? Lọ́ba ní ọ̀dà kò burú. Ẹ má wulẹ̀ wá nǹkan míì lọ́bì kankan. Tó bá dá sí pé àdúrà lẹ̀ ń wá káàkiri àti ṣíṣe àsàlátù fún ànábì, torí yẹn ló gbòde kan nígbà náà. Gbogbo àsìkò yẹn làwọn Súfí oríṣiríṣi ń jáde sáyé. So àwọn èèyàn wá dà kúrò lọ́dọ̀ Sheikh Abdulkadir Al-Jilani, wọ́n kúrò ní ẹ̀kọ́, wọ́n wá lọ sí ìjókòó alásàlátù, ìjókòó aládùúà. Abdulkadir Jilani náà wá sọ pé dà kò burú, ẹ máa padà bọ̀. Àkọ́kọ́ máa ṣàdúà tá a bá fẹ́ bẹ̀rẹ̀ kéwú. A sì máa ṣe àsàlátù fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àwọn tí wọ́n ti sán lọ yìí, wọ́n ti kó virus, wọ́n ti kó àwọn àdìọ́kàn àwọn onísúfì kan tó jẹ́ àdìọ́kàn àwọn yẹ̀wúdí àti àwọn nàṣọ́rà àti àwọn ọ̀ṣẹbọ. Tí padà tí wọ́n padà, wọ́n pa kínní ìmọ̀ sínú ọkàn wọn, wọn ò fi hàn sí àáfàá wọn. Ọ̀pẹ́ sígbà náà oní Sheikh Abdulkadir Jilani ó ṣíwọ́ṣẹ́. Àwọn tí wọ́n padà wá yìí, àwọn ni wọ́n padà wá ń pa oríṣiríṣi irọ́ mọ́ Sheikh Abdulkadir Al-Jilani. Oríṣiríṣi irọ́ tó lágbára, tó burú. Wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sọ pé Sheikh Abdulkadir Jilani ó sọ báyìí, ó sọ báyìí, ó sọ báyìí ní àwọn ọ̀rọ̀ tí ò sọ, ní àwọn ọ̀rọ̀ tí ò sọ. Lójú ayé Sheikh Abdulkadir Jilani tí ẹyọ kan ló ṣe jáde. Mi ò rántí ọkọ tí àyẹn báyìí, àmọ́ mo ti rí tí àyẹn rí ní ọjà ọba, mo kàn yẹ̀ wò. Tí a fíkìú ni, wọ́n sọ̀rọ̀ ọ̀run kíkí, ọ̀rọ̀ àwẹ̀, bá ṣe ṣàlùwàlá, bá ṣe ṣe hájì, àwọn nǹkan tí bàbá sọ sínú tí àyẹn nìyẹn. Ní abala kan nínú tí àyẹn, wọ́n tírìtì àtàsọ́wúfù. Ohun tí wọ́n sọ bẹ̀ ni pé ohun tí ń jẹ́ tàsọ́wúfù kì í ṣe àdìọ́kàn, bí kò ṣe pé nígbà táwọn èèyàn ń wọ aṣọ tí wọ́n fi irun àgùntàn hun ní ń pe àwọn kan ní Súfí. Nítorí náà ohun táwọn mọ̀ ohun tí ń jẹ́ kò tayọ ìráyésá. Ọwọ́ nǹkan tí bàbá sọ nínú tí àwọn nìyẹn. Wọn ò ní àdìọ́kàn kankan pé tó bá ti jẹ́ Súfí, ó ya wèrè báyìí, ó sinmi báyìí, ó dìdì gbòlúgi báyìí, ó ya dìdìrín báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Irú ìta nínú tí àwọn Tìjàníyà, bàbá ò sọ nǹkan kan tó jẹ mọ́ báyìí yẹn. Àmọ́ bí bàbá ṣe ń kú báyìí ni àwọn tó ti kó fáírọ́ọ̀sì wá sílé kéwú ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa sọ kàtàkàtà, wòròwòro, rádaràda, ní àwọn ọ̀rọ̀ ẹbọ, ní àwọn ọ̀rọ̀ kúfúrù. Àwọn àfáà wa lágbàáyé wá dìde láti tọpinpin àwọn ọ̀rọ̀ náà. Wọ́n sì ṣe àfọ̀mọ́ Sheikh Abdulkadir Al-Jilani rahimahullah kúrò níbi gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ṣe àfitiẹ̀ sí ní tirọ́, ní ti bàjẹ́. Nínú àwọn àfáà tó ṣe eléyìí, òun ni Fọdílátù Sheikh Saheed Al-Qahtani. Wọ́n mọ̀ọ́mọ̀ fi ṣe pírójẹ́tì ni, bóyá master or PhD thesis ni wọ́n, òun ni wọ́n fi ṣe.
mo ti ka tírà náà wọ́n sì ṣe ọ̀fíntótó wọ́n ṣe ìwádìí ìjìnlẹ̀ pé ṣé gbogbo ohun tí wọ́n sọ yìí ṣé bẹ́ẹ̀ náà ni Abdulkadir Jilani ṣe sọ ọ́ tóun gan tiẹ̀ ní àdìọ́kàn kan tá à ń pè ní àdìọ́kàn súfí wọ́n ní kò ní o. ìdí nìyí tó fi dá sí pé ọ̀rọ̀ Abdulkadir Jilani táwọn àfáà bá dákọ wọn nínú tírà bíi Sheikh Ahmad Ibn Taymiyyah ìdí nìyí tó fi máa ń sọ pé rahimahullah pé kọ́nà nǹkan bá ní kẹ́ ẹ torí pé Abdulkadir Jilani kìí ṣe mutasawwifu kìí ṣe aládìọ́kàn súfí àáfàá àgbà ni alùsùnà ni ọwọ́ mistake tó ṣe náà ni pé ó ní káwọn èèyàn padà àwọn tó ti sán lọ ó fi àdúà àti àsàlátù ó fi pè wọ́n padà àmọ́ kò mọ̀ pé àwọn ẹni wọ̀nyí o wọ́n ti kó viruses oríṣiríṣi tí ò ṣe format lọ́pọ̀lọ́ wọn. tó tá a bá ti ń dákọ̀ Abdulkadir Jilani láàrin àwa alùsùnà a máa ń tọrọ ìkẹ́ fún un. tá a bá ń dákọ̀ Sheikh Ahmad Tijani a máa ń tọrọ ìyà fún òun. ọ̀rọ̀ Abdulkadir Jilani ó wá dàbí ọ̀rọ̀ Ànábì Isa ọmọ Maryam aleyhi salam ẹni tó gbélé ayé tí ò pèrè ẹ̀ lọ́mọ Ọlọ́run ó gbélé ayé kò pèrè ẹ̀ lọ́lọ́run ó gbélé ayé kò pèrè ẹ̀ lólúwa kò pèrè ẹ̀ ní olùgbàlà àmọ́ nígbà tó kù láyé tán àwọn tí wọ́n láwọn tẹ̀lé wọ́n pè lọ́mọ Ọlọ́run wọ́n pè lọ́lọ́run kẹta wọ́n pè ní olúwa wọ́n pè ní olùgbàlà Kùránì sì yanjú ẹ̀ wípé kí máa mú bàbá wálẹ̀ o. nípa irọ́. tó ẹ máa bẹ́tò lọ à ń gbọ́ yín. wọ́n lè pa irọ́ mọ́ọ̀yàn àmọ́ alihamdulilayi àwọn àpá olùtọpinpin wọ́n tọpinpin ọ̀rọ̀ wọ́n sì fìdí òdodo múlẹ̀ nípa Abdulkadir Jilani wípé innahu barihun min hadhil khurafat ọmọ wọn mẹ́sẹ̀ o níbi gbogbo àwọn irọ́ tí wọ́n pa mọ́ yìí. tí n bá dákọ̀ Abdulkadir Jilani tí n bá sọ pé rahimahullah mi ò sì wí o mi ò sì sọ gbogbo àwọn àfáàlù súnà ní wọn máa Abdulkadir Jilani sí ẹni tá a máa tọrọ ìkẹ́ fún àmọ́ àwọn tí wọ́n wá lọ gbé sọ̀rí kọ̀ọ̀kan dìde lóko rẹ̀ àwọn ni wọ́n dá ìdàkúdà sílẹ̀ ìdàkúdà tiwọn òun la fẹ́ kà jáde sí etí gbọ̀ yín ló sì fi gá sí pé a lè lo tí Abdulkadir Jilani a lè lo òun torí pé gbogbo ìsọkúsọ yìí ò sínú tí àti bàbá tó ti yé àwọn tí ọmọlẹ́yìn rẹ̀ táwọn ṣe òun ni ìsọkúsọ yẹn wà ń bẹ̀ òun ni wọ́n sì ń lò pẹ̀lú àdìọ́kàn wọn àmọ́ tí wọ́n ń tìràn mọ́ Sheikh Abdulkadir Al-Jilani kí eléyìí kó yé ẹnìkọ̀ọ̀kan wa ní báyìí mo fẹ́ lọ kí ìrun mọ́gíríbì báyìí tí mo bá ti dé a wá bọ́ sí ojú ọ̀rọ̀. bàbá wa. náà. ẹ fún mi bẹ́ẹ̀ ìṣẹ́jú bíi márùn-ún sí ẹjọ́. ìṣẹ́jú márùn-ún sí i. yes ẹjọ́. ọ̀dà ẹgẹ ní kí wọ́n ṣèǹgì jẹ́ kí wọ́n lè pèrún ẹgẹ ní kí wọ́n ṣèǹgì jẹ́ nìyẹn. tó ẹ sáré sọ fún wa fún mi ìṣẹ́jú márùn-ún sí ẹjọ́. ó yá ẹ sáré lọ. ok màá fún ìṣẹ́jú márùn-ún jẹ́ kí wọ́n ṣèǹgì jẹ́ nìyẹn. ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá ẹ má bínú ó gba bẹ́ẹ̀ lẹ́ni ni o ẹ̀yin náà lẹ́ni ká lọ wá jíjẹ múmu o ẹ̀yin lẹ́ni ká lọ. ẹ̀yà lọ ṣèǹgì jẹ́ ní kíákíá kẹ́ pèrún. ẹ̀yin lẹ́ni ká wá jíjẹ múmu lọ ohun tó fà á nìyẹn kọ́lọ̀ ń ṣíjú àná wò ààrẹ fẹ́ lọ tó pọ̀ láwọn afẹ́ lẹ́bọ̀ káwa náà máa ní ẹ lọ́wọ́ orí màálù mẹ́rìndínlógún wa àwọn òṣè yẹn o kò sáyè fún gbogbo yẹn níbẹ̀ àwọn òní báwọn ní kán wójú màálù mẹ́rìndínlógún kiri ààrẹ ní kán lọ wá obì àbàtà àbí obì gbàǹjarè lẹ́pẹ́ ní ẹ̀yìn lẹ́mọ́ bẹ́ẹ̀ jẹ́ tí ń róṣì tẹ́ ń ṣe àwọn òní sọ gbogbo yẹn fáwọn èèyàn kó kọ́ lọ wá torí ká bá lè jẹun irọ́
Islam ni a máa ṣiṣẹ́ lọ ṣiṣẹ́ ẹ o tó bá ṣiṣẹ́ tán kó wá Ọya. tó bàbá wa ìṣẹ́jú márùn-ún yẹn ẹjọ́ tó lọ́wọ́ mọ́ ń bọ̀ máa dé padà sí mo jẹ́ ti parí ogun ọ̀pọ̀ ìgbẹ́jì tó lè má tó Ọya. tó ẹ má sọ̀rọ̀ yín lọ. Now, wàyí o lẹ́yìn ìgbà tá a ti ṣe ìfáàrà pẹ̀lú ọ̀rọ̀ méjì tí mo ti sọ síwájú yìí, ohun tó wá kàn báyìí ni pé kí ni ìgbàgbọ́ àwọn oníkọ̀dìríyà? Kì í ṣe ìgbàgbọ́ Abdulkadir Jilani la fẹ́ sọ. Àwọn tí wọ́n dá kọ̀dìríyà sílẹ̀ lẹ́yìn ikú Abdulkadir Jilani, tí ẹ bá gbàgbé, Ànábì sọ̀rọ̀ arákùnrin kan sallallahu alaihi wasallam, wọ́n ń pè ní Uwais. Ànábì sọ̀rọ̀ rẹ̀ fún àwọn sọ̀hábà pé ẹnìkan ń bọ̀ láti Yemen, orúkọ rẹ̀ ń jẹ́ Uwais. Ẹni tó bá báláyé nínú ẹ̀yin sàábẹ̀ mi, ẹ súnmọ́ kẹ́ ẹ ní kó ṣàdúrà fún yín o, ẹni ire ni o. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé nígbà tí Uwais tó kúrò láyé tán, àwọn èèyàn lọ dá Uwais yà sílẹ̀, wọ́n sì gbé sí abẹ́ ìlànà Súfí. Whereas Uwais bùnú Amir kò mọ nǹkan kan nípa ìlànà náà títí tó fi kúrò láyé. So àpèjúwe Uwais òun náà ni àpèjúwe Sheikh Abdulkadir Al-Jilani rahimahullah. Nítorí náà ìgbàgbọ́ àwọn oníkọ̀dìríyà òun ni mo fẹ́ máa kàṣẹ́tì wa, kì í ṣe ìgbàgbọ́ Abdulkadir Jilani. Ní ti àwọn Tìjàníyà, ìgbàgbọ́ Shehu Ahmed Tìjàní òun ni mo kà sí etí wa, eléyìí tí àwọn ọmọlẹ́yìn ẹ̀ tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ tí wọ́n sì ń lò tí wọ́n sì ń tẹ̀lé. Àmọ́ ní ti Abdulkadir Jilani ní tiẹ̀, ìgbàgbọ́ alùsùnà, ìgbàgbọ́ tánàbí mú wá, òun ìgbàgbọ́ ti wọn, ìyẹn Sheikh Abdulkadir Jilani. Ṣùgbọ́n àwọn tí wọ́n dá kọ̀dìríyà sílẹ̀, ìgbàgbọ́ ti wọn ni a fẹ́ máa kà báyìí pẹ̀lú yọ̀ǹda Allah. Now, nínú nǹkan tí àti máa wá lò fún ìgbàgbọ́ àwọn oníkọ̀dìríyà, òun ni mo mú lọ́wọ́ yìí. Tíà yìí, mo lérò pé ẹ ti rí i. Gbogbo ayé lórí o, mo dé o. Orúkọ ẹ̀ ní Al-Fuyudat Ar-Rabbaniyah fil Ma'athir wal Awrad Al-Qadiriyah. Tíà yìí, Al-Fuyudat Ar-Rabbaniyah fil Ma'athir wal Awrad Al-Qadiriyah. Ẹni tó kọ tírà náà ni Alhaji Ismail ọmọ Asayidi Muhammadu Said Al-Qadiri lọ́kọ̀ tí àyè tí àti mo fẹ́ lò nìyẹn. Al-Fuyudat Ar-Rabbaniyah fil Ma'athir Awrad wal Awrad Al-Qadiriyah. Ẹni tó kọ òun náà ni Ismail bun Asayid Muhammad Said Al-Qadiri. Ẹ̀rí kí mo sọ lẹ́ẹ̀kan wípé kì í ṣe Sheikh Abdulkadir Jilani ló dá Qadiriyya sílẹ̀.
àwọn èèyàn ni wọ́n dálẹ̀ lẹ́yìn ikú rẹ̀ gẹ́gẹ́ bó ti já sí pé kìí ṣe Uwaisi ló dá tọ̀ríkọ̀ Uwaisiyya sílẹ̀ nígbà tó kúrò láyé tán làwọn kan dálẹ̀ lẹ́yìn ikú tiẹ̀ náà gẹ́gẹ́ bó ti já sí pé ànábì Isa alayhi salam kìí ṣòun ló dá Christianity sílẹ̀ àwọn míì ni wọ́n dálẹ̀ àwọn Mr. Paul àwọn ni wọ́n dálẹ̀ àmọ́ tó dá sí pé wọ́n wá gbé kọ́ ànábì Isa lọ́rùn Allah fún ara rẹ̀ ó sì ṣe àfọ̀mọ́ ànábì Isa ọmọ Maryam alayhi salam. wàyí o afẹ́wá máa mú àyọlò wá àyọlò náà mo ti kọ́ sínú ìwé yìí àṣírí ńlá àyọlò tí mo fẹ́ lò nínú tíà ìṣẹ́ mo ti kọ́ ní Yorùbá sínú àṣírí ńlá bákan náà mo ti kọ́ sínú Gẹ̀ẹ́sì rẹ̀ the top secret ó wà bẹ́ẹ̀ bákan náà mo ti tẹ̀ jáde sínú ìwé yìí náà tá a kọ ní Lárúbáwá pọ́nbélé nìkan ó ní àtìjàníyà wàlíkọ̀dìríyà fún àǹfààní àwa tí a bá bùkátà sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo ti kọ jáde ibẹ̀ náà ni màá ti wá máa kà jáde fún sí etígbọ̀ wa pẹ̀lú yọ̀ǹda Allah. ọlọ́wọ́ aṣẹ́rùn inshallah. Abba Saidi. Naam. ṣé ìṣẹ́jú márùn-ún ti pé báyìí. ìṣẹ́jú ẹ máa lọ hello salaam alaikum. bàbá wa ẹ máa lọ tí yín ní bàbá yín gbé ètò lọ ẹjọ́ ta ló pè mí. kí n mọ. èèyàn kan pè mí sórí fóònù ni mo wá sórí messenger ni mi ò dẹ̀ mọ ohun tí ń rí. hello. I'm on program, please. All right. Oh, how's everything? Okay, I did for program. Sorry, make it no face. Big no one name. To, ẹ má bínú. Bàbá wa ti lọ kírun. Ẹ má bínú ẹjọ́ nítorí Ọlọ́run. Àwọn ti tèmi náà fi àwọn ọmọ Yíbò tàjọ ń ṣe business mi tẹ̀wá mọ̀ pé ó wà lórí Facebook tó kọ́lọ́wọ́ bá jọ mọ́ṣáì síjú ọ̀nà òwúwa o ibi tí bàbá wa ń gbé wa lọ lálẹ́ yìí ní agbára o inú mi ti dùn inú mi dẹ̀ yìí ń dùn kí ló fà á tí inú mi fi ń dùn ni pé àwọn ilé ìsọ̀ láti táwọn gbé Kọ̀dìríyà sórí tí wọ́n ń pariwo pé Abdul Kọ́dírì làwọn tẹ̀lé o Abdul Kọ́dírì làwọn tẹ̀lé o kó tó di pé mi máa tiẹ̀ lọ ọbẹ̀ fún yín mo fẹ́ wo ọkọ̀ tí bàbá wa fẹ́ ṣàlàyé lórí ìgbésí ayé yín tó ti yànnà nú ẹ̀ dáadáa èmi àṣẹ wa wọnú lé yín lọ mo sì ní mò ń bọ̀ o ẹ pìpì alẹ́ o ẹ̀yin oní Tìjàníyà ẹ pìpì alẹ́ fún gbogbo irọ́ òṣì tẹ́ ń pa èmi ń bọ̀ o torí pé ẹ ti ń ṣe kínní yìí kò ń ṣèsìn kò ń ṣànà kò ń ṣe nílẹ̀ tí ń ṣe ẹ dẹ̀ máa ń pa ẹ̀rọ yẹn àwọn èèyàn dẹ̀ máa ń wò yín pé wọ́n fi gbogbo tó ń ṣe yẹn bí ojú ọ̀nà Ọlọ́run náà wà àwọn ẹlòmíì ò mọ̀ pé onírọ́ ni ẹlòmíì kò mọ̀ pé onírọ́ ni yín pé gbogbo rọ́dọ̀rọ̀dọ̀ tẹ dálẹ̀ kò kí ń ṣe ara Islam wa wọ́n á máa bìlù pé ẹni tó ń ṣe yẹn náà ṣe bá rẹ̀ sí náà ni Amọ́dá Tìjání Abdul Kọ́dírì ṣèbí kíní kan wọ́n dẹ̀ mọ̀ pé Abdul Kọ́dírì tẹ́ ń jóra yín mọ́ yìí kò mọ̀ yín rí ẹ kàn forúkọ ẹ̀ parọ́ ni ẹ̀yin ò lè jàtìjàtì tẹ́ lọ sábẹ́ Kọ̀dìríyà àwọn èèyàn ò mọ̀ pé onírọ́ ni wọ́n ò mọ̀ pé kò mọ̀ yín rí pé ẹ̀kọ́ sápamọ́ ẹ̀kọ́ forúkọ ẹ̀ bíi lápòjúwe báwọn Christian náà ṣe fi bí Paul bó ṣe forúkọ Jésù lọ bó ṣe fi kírètì Christianity lórí orúkọ Jésù làwọn fi ṣe gbogbo kan tó ń ṣe tóun náà fi parọ́ bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀yin Kọ̀dìríyà bẹ́ẹ̀ Tìjàníyà ìyẹn kọ̀ǹfàmù nínú òṣìlẹ̀ yín ṣe fún yẹn ìyẹn olórí yín yẹn onírọ́ nìyẹn
ṣùgbọ́n eléyìí parọ́, ó ti parọ́, onírọ́ ni onírọ́. Ìyẹn ni Abdul ní Amada Tijani. Ṣùgbọ́n Abdul Kọ́dírì ẹni pé tẹ́tẹ́lẹ̀ mo máa ń darúkọ Abdul Kọ́dírì náà ṣì ni mo gbé ń jọ ń ṣe, ṣùgbọ́n mo padà wá discover, mo lọ gbá research tèmi náà. Àwọn àfáà kan sọ mo ti gbọ́ ẹ má wọrí, torí táfà Nàìjíríà bá sọ̀rọ̀ kan fún mi kí n tó gba tó sọ, máa kọ́kọ́ mo máa confam lẹ́nu àwọn àfáà lóyìnbó máa ṣe investigation mi, máa tẹ́ tíra síwájú wọn, wọ́n á kó tíra jáde, wọ́n á kọ́ mi lẹ́kọ̀ọ́ lórí ẹ̀, máa gba information lọ́wọ́ wọn, tí bá wá rí information ti wọn ẹni máa ń lò, torí pé mi ò believe púpọ̀ nù information táwọn àfáà Nàìjíríà tó máa ń kó lẹ̀. Ìyẹn kò ń ṣàfáà lùsùn náà mo bá wí o, àfọ onísúfí, torí pé ńgbà mi wà tẹ́ bá ń bá wọn sọ̀rọ̀ wọ́n máa ní ẹ lápèjúwe ìkànnì àwọn àfáà bá mi sọ̀rọ̀ lánàá, ó wá ń kóòtì fún mi, mo wá ń kóòtì fún pé àfáà yẹn gan wọ́n lè máa wo program báyìí láti Cairo, mi ní dárúkọ àfáà náà. Àfáà yẹn wá ń kóòtì fún mi pé ó sọ fún mi pé nípa ọ̀rọ̀ àwọn olórin tí mo sọ̀rọ̀ ń pa wọn pé ohun tí mo sọ dáa pé but ká fọ àwọn olórin yẹn lẹ̀ díẹ̀ náà ká ṣe kinní kan, ó ṣàfẹ́ máa fọwọ́ bò wọ́n, ó fẹ́ máa fọwọ́, ó fẹ́ ṣe pash Islam ló fẹ́ ká ṣe, ká má sọ̀rọ̀ ok. Nígbà tó wá ń ṣe gbogbo bẹ́ẹ̀ mo wá wò pé kí láfa yẹn sọ yìí, ìwọ dídí àfa tó wà Cairo tó jáfa tó ń kéwú lọ́wọ́, ká ti gbà pé ó ń kéwú lọ́wọ́ Cairo ni ok. Ó wá fẹ́ máa ká máa fọwọ́ bò lójú. Mo wá kóòtù àyà fún pé Suratu Lukman verse 6 kí lọ́lọ́run wí mbẹ̀. Ṣé Ọlọ́run support àwọn kí ni àyà yẹn sọ? Mo ń bí pé àfà kí láyà yẹn sọ? Ẹ̀gbọ́n táfà sọ fún mi. Àfà àfiṣà ń tà láti mo ń bọ̀ ń fẹ́ pa speaker yẹn tó bákan ok. Àfà yẹn ń tà láti cover àwọn olórin. Mo wọ́n kó tí àyà yẹn fún pé Suratu Lukman verse 6 Ọlọ́run ní tọ́lọ́run ti sọ̀rọ̀ pé wàmínà nọ́ọ̀sì mọ́ yẹ tẹ́rì láwálé àdís lìyúdì láà ń sẹ̀bílì láìbí gẹ́rì ìlìmì. Ọlọ́run bá sọ̀rọ̀ ń bọ̀rọ̀ ẹ lọ. Mo wá ń kó tiẹ̀ bá fa yẹn, àfáyẹn wá sọ pé mo wá ní kó lọ wó sírì ẹ̀ Abdullahi ibn Mas'ud àbí Abdullahi ibn Abbas kan náà méjèèjì, ó tú àyà yẹn pé orin tó ń kọ tó ń lùlù sí lọ́lọ́wọ́n bá ń bá wí. Pé ìtọ́lọ́hún mìíní nìyẹn, àwọn sàábé ló ń bí o, kí dẹ̀ lóde tó fi ń bí àwọn yẹn lọ bá tí wọ́n mọ̀ pé ó mọ̀ jù àwọn lọ. Wọ́n ní ṣé ò ṣe pé àwa tá à ń bára wa ṣàwàdà láàrin ara wa ni Ọlọ́run wúwo, Ọlọ́run wàmínà nọ́ọ̀sì mọ́ ń yẹ ìṣẹ́rì láàwálé àdís, àwọn tó máa lọ ń ra ọ̀rọ̀ eré àwọn wọ́n wọ́n pé ọ̀rọ̀ eré báwo àbáwá táwọn ń ṣàwàdà láàrin ara wa lọ́lọ́wọ́n bá ń bá wí. Yíúdì láàánsẹ́bílì láì bìgẹ́rì ìlìmì tẹ́pọ̀ wọn máa yí yín kúrò ní ojú ọ̀nà tọ́lọ́run láláì, tẹ́pọ̀ máa sọ̀kan mí nípa Ọlọ́run tákọ̀ sọ̀sọ̀kúsọ láláì rẹ̀ nímọ̀ ń pa ẹ̀. Àwọn sàábì yẹn wá lọ bá Abdullahi ibn Mas'ud àbí Abdullahi ibn Abbas, ìkan náà méjèèjì náà lọ bá. Ìkan ó lè jẹ́ Abdullahi ibn Mas'ud ní o àbí Abdullahi ibn Abbas, ìkan náà méjèèjì ok. Nígbà tó wá lọ bá ìyẹn wá sọ fún wọn pé òun fi Ọlọ́run ọba tó ní ẹ̀mí òun fi búra pé orin tó ń lùlù sí lọ́lọ́run ọba ń wí. Ẹ̀mẹ́ta ló sọ ó ní orin tó ń kọ tó ń lùlù sí ni, orin tó ń kọ tó ń lùlù sí, orin tó ń kọ tó ń lùlù sí ni, ó dẹ̀ búra fún wọn. Àfáà yẹn wá sọ fún mi pé àfáà láti Cairo ni o. Àfáà yẹn wá sọ fún mi pé àfáà Saheed ntí sàbẹ̀ yẹn sọ yẹn ṣe pé àwọn sàbẹ̀ mi náà wọ́n gbà bí wọ́n support àwọn mínú àwọn sàbẹ̀ yẹn báwọn ṣe tú àyà yẹn kọ́ yẹn. Mo wá dákẹ́, ó wá fẹ́ lu out ago kó lọ mú nǹkan mi. Mo ní àfà ẹ mú sàbẹ̀ mi tó tú àyà yẹn wá, mo fẹ́ rí ó fẹ́ sá lọ. Mo ní rọ ẹ padà ẹ
ẹ mú sàábé míì tó tú àyà yẹn ẹ mú jáde. Sàábé míì tó tú tó wá sọ pé kò rí bẹ́ẹ̀ ẹ mú jáde. Kò sọ kò rí múlẹ̀. Ó lè jẹ́ kó wà, mo ní ẹ mú wá kí n fi kẹ́kọ̀ọ́, ẹ mú wá kí gbogbo ayé rí. Àwọn ẹlòmíì lè tú o, àwọn tábìyìn lè tú o, àní gba gbogbo tàwọn tábìyìn wọlé. N tí sàábé tó rà lọ bí mọ̀mọ́ sójú bó ṣe ń wọ ẹ̀sìn rèé o, ẹ̀yin ayé bó ṣe máa géèjì ìsìláàmù ẹ̀ rèé o. Táwọn bí mọ̀mọ́ bá ti sọ̀rọ̀, tí Abdullahi ibn Abbas bá sọ̀rọ̀, àbí Abubakar bá sọ̀rọ̀, àbí Sayyidina Umaru sọ̀rọ̀, àbí Usmanu sọ̀rọ̀, gbogbo ọ̀rọ̀ táwọn yẹn sọ yẹn ẹ máa dànù. Ọ̀rọ̀ ànábì Muhammad nìkan lẹ máa gbámú. Kò sí ọ̀rọ̀ tí wọ́n yẹn bó ṣe lè wọ́ọ̀kì tó ẹ máa rọ́bìṣì ọ̀rọ̀ wọn ni o. Tànábì Muhammad yẹn gangan lẹ máa ṣe kí ni o, òun lẹ máa tẹ̀lé. Àfi tó bá ṣe pé ẹ tẹ̀lé titi wọn o, tí ò bá sọ pé ẹ tẹ̀lé ti wọn ẹ má dá wọn lóhùn o. Ẹ̀rí dẹ̀rẹ̀ fún tí mo sọ. Níjọ́ kan àwọn sàábé kan wọ́n wà ń bára wọn sọ̀rọ̀, wọ́n ń bára wọn sọ̀rọ̀ ń pa ọ̀rọ̀ ẹ̀sìn. Ìkan wá ń kóòtì pé ànábì Muhammad sọ pé ìkan wá ń kóòtì pé Abubakar náà sọ pé Usmanu sọ pé ó ṣàn kóòtì pé Usmanu sọ pé Abubakar sọ pé kíní kan ó wá ń kóòtì àwọn yẹn kò kóòtì àná. Ìkan wá ó dàpọ̀ Abdullahi ibn Mas'ud ó wá fún lẹ́sìn padà pé àkúlù qala Rasulullahi sallallahu alayhi wa sallam wàtàkùlùnà qala Abubakar wa Umar. Mo sọ fún ẹ pé ànábì Muhammad sọ̀rọ̀, òun á sọ fún mi pé Umaru sọ̀rọ̀, Abubakar sọ̀rọ̀. Tára wọn yẹn àbúfẹ́ kí ìbínú Ọlọ́run sọ̀kalẹ̀ lé gbogbo alórí bí orí yìí burú ni. Ṣé ẹ mọ̀ pé ntàwọn Muhammad bá ti sọ lámà tẹ̀lé ni? Ó ń bá wọn yẹn fà, ẹ̀kọ́ ni fún wa, ẹ̀rí nìyẹn. Táwọn bí Muhammad bá ti sọ̀rọ̀ kan kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀ ní dáùtù ẹ̀, ọ̀rọ̀ táwọn bí Muhammad bá ti sọ yẹn òun ni gbogbo a máa dúró lé lórí. Ok, táwọn bí Muhammad bá wá sọ̀rọ̀ yẹn, táwọn sàábé bí Abubakar, Umaru, Usmanu táwọn yẹn bá ti sọ̀rọ̀, àwọn tábìyìn, àwọn tó dé lẹ́yìn wọn, generation tó dé lẹ́yìn wọn tó bá sọ̀rọ̀ láti fi against táwọn yẹn sọ, a máa da ọ̀rọ̀ àwọn yẹn nù ni. Àwọn tó dé lẹ́yìn wọn a máa dànù, ọ̀rọ̀ àwọn sàábé yẹn a máa tẹ̀lé. Ok, èèyàn tó wá ń kóòtì pé ànábì Muhammad sọ, sàábé tó ń kóòtì pé orin tó ń kọ tó ń lùlù sí òun lọ́lọ́wọ́n bá ń sọ. Sàábé tó rà ànábì Muhammad face to face ni, sàábé ni tó wà pẹ̀lú ànábì Muhammad. Abdullahi ibn Mas'ud ó wà pẹ̀lú ànábì Muhammad tó bá yẹ kó náà pa Abdullahi ibn Abbas àbí Abdullahi ibn Mas'ud ni. Ìkan náà méjèèjì ló sọ̀rọ̀ yẹn. Ẹ̀yin àfáà tẹ́ bá wà lórí program, aláàjì mi ìfẹ́ dárúkọ yín torí àwọn àfẹ́ ẹlẹ́bọ̀ kọ́ máa lọ wo profile yín o. tó ìkan náà méjèèjì ló sọ̀rọ̀ yẹn. Nígbà tó wá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn àwọn ni àfáà yẹn wá fẹ́ gbé mi wọlé. Ó lè mọ̀ pé tóun bá lọ gbé kan wọlé nísìnyí fún mi pé àfáṣáyìdì Umaru kíní kan sọ pé kíní kan. Tó bá lọ gbé nǹkan mi wọlé fún mi tèmi náà bá wà lọ èmi ó fẹ́ fi twist ọpọlọ tèmi. Ó dẹ̀ kò dẹ̀ sí àfáà náà mi ò mọ bó ṣe tó o. Tó bá kóòtì ànábì Muhammad fún mi tó kóòtì pé Rasulullahi sallallahu alaihi wasallam sọ pé, tó bá sọ bẹ́ẹ̀ pàdé Muhammad sọ pé, tó bá kóòtì ẹ̀ fún mi mo máa gbà wọlé. Tó bá wá kóòtì ẹ̀ fún mi tó bá parọ́ màá mọ̀, torí pé ó ní wéè báwọn Muhammad ṣe máa ń gbọ́rọ̀ bó ṣe máa ń gbé. Tó bá kà tó bá pàrọ̀ ànábì ni màá mọ̀, tó bá jẹ́rọ̀ ni màá mọ̀. tó àná mọ̀mọ́ ó ní tam báwo máa ń mi máa ṣe gbé ọ̀rọ̀ yẹn o ànábì ní wéè tó máa fi gbé ọ̀rọ̀ títí ẹ̀ sílẹ̀. Ó ní wéè tó bá lọ wo ọ̀rọ̀ Jésù nínú Bíbélì ó máa ń sọ̀rọ̀ ẹ̀ bákanbákan ni báwo mọ̀mọ́ náà ṣe máa ń sọ̀rọ̀ tiẹ̀ tún yàtọ̀ o ó yàtọ̀ o
ànábì Musa bóun náà ṣe máa ń sọ̀rọ̀ náà yàtọ̀ tó bá ń gbọ́rọ̀ títẹ̀ tó bá ń sọ̀rọ̀ wà á máa gbọ́rọ̀ pé Musa ló ń sọ̀rọ̀ yìí confam according to bíbélì ìfún tó bá ń kó tẹnu Kùránì tó bá rí létí méjì papọ̀ wà ó pé ok káti ẹgbà pé wùrùwùrù wọ́n ti ṣe wùrùwùrù lórí ọ̀rọ̀ ànábì Isa àbẹ́ ànábì Musa nínú bíbélì ok wà á máa mọ̀ pé prophet Ọlọ́run ló sọ̀rọ̀ yìí kò ń ṣèyàn ló ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ gangan náà rẹ́kọ́ọ̀dù sílẹ̀ wọ́n máa wá jó tiwọn mọ́ o wọ́n lè twist ibòmí o wọ́n twist rẹpẹtẹ o ṣùgbọ́n táwọn ọmọ bá ń sọ̀rọ̀ tó bá tẹ̀lé súnú àná bì wàá mọ̀ pé òun ló ń sọ̀rọ̀ tó bá jọmọ lẹ́yìn ẹ̀ tòótọ́ wàá mọ̀ pé yes tòótọ́ ni àwọn ọmọ ló ń sọ̀rọ̀ yìí ok àwọn tó tún máa bá wa jẹ́rìí sí pé ó tún wà wọ́n tún wà pé yes authentic àdìsí ni àfàkùn àwọn twist ẹ̀ a máa twist a máa yí ọ̀rọ̀ àná bí sọ́tún yí sósì ayí sọ́tún yí sósì àwọn tó ti ṣiṣẹ́ ẹ̀sìn tó ti gbìyànjú fẹ́ sìn tó gbìyànjú fẹ́ sìn Ìsìláàmù tọ́lọ́wọ̀n ní pa orípa wọn rẹ́ nílẹ̀ bí àwọn kílókò ìmáàmù wa Buhari ọlọ́wọ́n bá jọ máṣe àbáwá foríjì àfáà náà tó gbìyànjú almost 200 years tánà mọ́mọ́ lọ òun wá dì fún ti táàmù rẹ̀ pé wo kò sókàn òun fẹ́ fi ayé òun lẹ̀ láti máa fi wá sórí ìpààrọ̀ àná bí ó wá ń páìlẹ̀ ó wá gbàjọ ó wá kójọ àtàwọn tó tẹ̀lé bẹ́ẹ̀ táwọn náà gbìyànjú àwọn kan ti ṣe náà o kó tó di pé òun náà dé o but òun wá gbìyànjú òun tún go extreme go ẹ máa wo àfẹ́ ẹlẹ́bọ̀ ló ń pè private number èébú ló máa bù o salamu aleykum aramotula barakatu salamu aleykum hello salamu aleykum hello ṣẹ̀rí pàfẹ́ ẹlẹ́bọ̀ ni tí bá ní pé mi ò fẹ́ máa gbé private number ẹ̀yẹ́ máa ní ẹgbẹ́ afásárìdì ẹgbẹ́ má sọ pé wèrè làwọn àfẹ́ ẹlẹ́bọ̀ àná ṣe èrè yẹ pa fóònù lẹ̀ tó bá ti pè wọlé èèyàn máa ń mọ̀ pé àfẹ́ ẹlẹ́bọ̀ ni tó bá ti private number pè why to ID number our ID number tẹ́ bá tó wá bá pè wọlé padà sí ilé ní afásárìdì ọ̀rọ̀ tẹ́ ń sọ kò tẹ́ wa lọ́rùn kò tẹ́ wa lọ́rùn àwọn àfọ̀ní súfì náà ni o àwọn tìjàníyà kọ̀dìríyà sàṣàlíyà blalaliya àwọn òṣì èèyàn ẹlẹ́bọ tí ò sínú Islam tó bí ọ̀rọ̀ tí mo sọ lọ tí ànábìmọ́ bá ti wá ṣàlàyé ọ̀rọ̀ òun la máa gbámú no matter bá ṣẹlẹ̀ òkó rí òun ni first ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ dúró lé lórí ọ̀rọ̀ ànábì yẹn gangan òun ni first ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ dúró lé lórí ọ̀rọ̀ ànábì mọ́mọ́ òun ni first ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ dúró lé lórí tá a bá ti dúró lórí ọ̀rọ̀ ànábì tá a bá ti wá gbọ́ pé àwọn sàábí sọ̀rọ̀ gbàgbé ẹ̀ má yín rí ẹ wò wọn ò ní ṣàbòsí pẹ̀lú wa àwọn àfáàgbẹ̀yìn gbà àwọn à ń sọ̀rọ̀ àwọn àfáà ṣáwọn ẹ̀yìn àfáà jakunjakun tẹ́ wà nílẹ̀ ayé ṣẹ́yìn àfáà rọ́ndọ̀rọ̀ndọ̀ ẹ̀yìn àfáà jagbajagba àfáà wúruwúru kẹkùnlé ayé mò ń bọ̀ o ọjọ́ ìtàn kìíní padà wà bá wa ṣẹ́yìn àfáà jagbajagba tẹkùnlé ayé yìí la máa wá bìlífù ẹ̀yin tí ẹ pé gbogbo òṣèmí yín bẹ́ẹ̀ ṣe máa jàǹbá ìsìláàmù tẹ́ máa fi rówó lẹ̀ wá ṣẹ́yìn yẹn la máa wá bìlífù ẹ bá mi tẹ kámẹ́rà yín wálẹ̀ díẹ̀ ẹ bá mi tẹ kámẹ́rà yín wálẹ̀ díẹ̀ tó ó dábàá ni bẹ́ẹ̀ ṣe máa hello ẹ ti gé fìlà yín kúrò bàbá wa wà á rí fìlà yín mò ń wò lórí sísẹ́mù mi báyìí kámẹ́rà yẹn dàsú pé dàbọ̀ kámẹ́rà yẹn ti o ok kí ni kámẹ́rà yẹn gé fìlà yín ni àrẹ̀fẹ́ kó gé fìlà yẹn fẹ́ gbogbo yẹn wọ́n rí bẹ́ẹ̀ ṣe dé fìlà yín tó nígbà tí tẹ́ bá wá gbọ́ pé ànábì mọ́mọ́ sọ pé ọlọ́run sọ pé ànábì sọ pé òun la máa tẹ̀lé but àwọn pípù yìí wọ́n fẹ́ gbèrújú wọlé torí tó fẹ́ jẹ òun ló fà á o wọn ò ní ọ̀nà míì tó fi ń jẹun wọn ò ní ọ̀nà míì tẹ́ bá ráfà àkọ́ tó pariwo lé ní pé Saheed Shittu ó ní kíní kan ẹ bèrè pé ṣe kí ló ń ṣe ẹbí
pé àfà iṣẹ́ kí lẹ̀ ń ṣe tó printing press mo ń ṣe bóun ni mo dé láti fi iṣẹ́ tí mo ṣe lọ kó ọjà tí mo gbogbo aṣọ mi dọ̀tí mo sáré lọ bọ àwọn tí mo lọ wọ̀ kíjí mo lọ gbé nǹkan mi wọ̀ padà mo sáré gbàṣọ ṣẹ́ mi mú lọ iṣẹ́ kí lẹ̀ ń ṣe èèyàn ń kọ tírà ẹ̀yin ò ṣe yẹn bàbá wa ń kọ tírà wọ́n lè ń ṣe wọ́n tún ní ilé kéwù wọ́n ṣe gbẹ ewu lẹ́yìn ń ṣe iṣẹ́ jálàbì ẹ̀ ń dàlejò lóhùn ẹ̀yin Tìjàní ẹ̀yin Kọ̀dìríyà ẹ̀yin ó lè iṣẹ́ yín ti já ọlọ́run ti tú yín láṣìírí tó bísímìlà bàbá wa ọlọ́run bàbá ṣàbá wa pọ́n yín léjàre à ń gbọ́ yín. bisimilahi alhamdulilayi wasalaatu wasalaam ala rasulillah a fẹ́ tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìjọ Kọ̀dìríyà. Ohun tí mo sọ síwájú ni wípé ìgbàgbọ́ àwọn oníkọ̀dìríyà àdìsọ́kàn wọn àwọn aburú rẹ̀ la fẹ́ máa kà jáde. ẹ kà jáde gbogbo ayé gbọ́. Abdulkadiri Jilani tí wọ́n fira wọn tì sí lọ́dọ̀ kì í ṣègbàgbọ́ tiẹ̀ la fẹ́ kà jáde. Kí nẹ́tíwọ̀kì má dì í mú o kí nẹ́tíwọ̀kì má dì í mú o kí nẹ́tíwọ̀kì má dì í mú o nẹ́tíwọ̀kì Nàìjíríà tún ti bẹ̀rẹ̀ o. ẹ kà á ta gbogbo èèyàn láṣìírí àwọn olè ẹlẹ́bọ àwọn àfọ̀ní jìbìtì tó ń fi ìsìlámù kojú tó ń lọ sápamọ́ sínú ìsìlámù kọ́rí a máa kọ̀nẹ́tì mọ́ wọn padà ẹ má bínú ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹja kọ̀nẹ́tì mọ́ wọn bá wa padà jáde not now lóde nẹ́tíwọ́ọ̀kì yẹn kò gbádùn láti bẹ̀rẹ̀ nẹ́tíwọ́ọ̀kì wọn yẹn kò gbádùn láti bẹ̀rẹ̀ program àbí íńtánẹ́ẹ̀tì ò tó ń bẹ̀ ni network bàbá wa ló ń ṣiṣẹ́ gàgà ọkọ̀ fi ìsìlámù bojú wọn sá pamọ́ sínú ìsìlámù wọn á ṣe jákujàku tó bá tún wá ń rẹ́ni sọ fún wọn wọn máa bínú pé ó tú wa láṣìírí ó bà tàwọn jẹ́ ẹ̀yin ó lè tọ́lọ́hùn ní wo gbogbo yín ṣe báwọn èèyàn ti sọ fún yín ti pẹ́ ṣẹ́yìn páwọn àfáà tó ti ń pariwo fún yín ti pẹ́ tó ti ń bá yín sọ lẹ́rọ̀ tó ń fi sùúrù bá yín sọ tó ń bá yín sọ lórí sùúrù pé ẹjọ́ ẹ̀yin onísúfí ẹjẹ́ ká máa ṣe dáadáa nú inú súfí yín yẹn tẹ́tẹ́lẹ̀ àwọn èèyàn máa sọ fún yín pé wọ́n máa bá yín sọ pé súfí tẹ̀ ń ṣe yìí àní ẹ máa ṣe ẹ máa ṣe papọ̀ mọ́ súnà kò ṣe dàpọ̀ ló fà á náà fi lè ṣe wọ́n lè dá papọ̀ ni ohun tí ò ṣe dàpọ̀ àwọn gan mọ̀ pé ó sì táwọn ṣe yẹn ò ṣe dà papọ̀ mọ́ sílámù àwọn gan mọ̀ lẹ́mìí ara wọn pé kò ṣeé ṣe pọ̀ mi ò mọ tó dé ọjọ́ kí n wo abáwájàre mo ń bọ̀ ẹ má bínú ẹ kí n tún tún wò padà àwọn gan mọ̀ pé súfì ò sì táwọn ṣe yẹn kò ṣeé dà papọ̀ mẹ́sìn àwọn gan kọ̀ǹfàmù ẹ̀ lọ́wọ́ ara wọn pé kò ṣe dàpọ̀ o àwọn ò lè dàpọ̀ o ìgbàgbọ́ àwọn yàtọ̀ sí ìgbàgbọ́ everybody o ṣé bàǹdírì wèrè táwọn àwọn wèrè oníkọ̀dìríyà ń lù kiri ṣó wà ní ìsìlámù wa à ń tẹ̀ láti kọ̀nẹ́tì mọ́ bàbá wa ní àmọ́ tó dé o nẹ́tíwọ́ọ̀kì wọn ò gbádùn mo dẹ̀ máa play voice obìnrin kan máa play voice obìnrin kan tí gbogbo wa máa gbọ́ a dẹ̀ tún máa pe obìnrin yẹn àwọn àfáà Tìjàníyà pa obìnrin kan àbí bóyá obìnrin kan bóyá ọkùnrin mi ò mọ̀ àwọn àfáà Tìjàníyà bá ti play voice yà máa gbọ́ àwọn àfáà Tìjàníyà pa èèyàn wọ́n dú èèyàn wọ́n gé orí èèyàn orí ọmọnìyàn àwọn àfáà Tìjàníyà ní Badagry gbà tó wá gé orí tán àwọn àfáà Tìjàníyà ni o nígbà tó ń gé orí àwọn àfáà Alùsùnnà ẹ̀rù wá ń ba ogbó wọn wá dàbí ojo ọdọọjọ ẹ̀yin ọ̀lẹ kí ló ṣe yín ẹ̀yin Alùsùnnà tẹ́ wà ní ikú Badagry kí ló ṣe yín ìkọ̀kọ̀rọ̀ ní gbogbo yín
àbí ọ̀lẹ́ ara yín àwọn tí ẹ kẹ́ kó pọ́pọ́ tì kẹ́ kó bítì fún wọn kí wọ́n fẹ́ ṣe ẹ̀ ń bẹ̀rù àṣàṣì àbí ẹjẹ́ ti ẹ̀ gbọ́ mi ti gbọ́ àwọn èèyàn kan lóyìn obìnrin yẹn ó sẹ́ndì ẹ̀ sí bàbá wa àbúrò yìí mọ́ pé kọ́ sẹ́ndì ẹ̀ sí mi ó dẹ̀ sẹ́ndì nọ́mbà kí n pè ókè wọ́n ti gbé ní tèmi mọ̀ jẹ́ dé wọ́n ti dọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ àfẹ́ ẹlẹ́bọ kò sí tó kémi pẹ̀lú òṣì èmi ò ráyè àti bá wọn fọwọ́ ra anybody lórí àwọn ò ní bá yín ṣeré àmọ́ tó ṣe kí ni bàbá wa kí ló dé àbí íńtánẹ́ẹ̀tì wọ́n tọ́ ni tí íńtánẹ́ẹ̀tì bá tọ́ kọjá ètè mọ́ ká fi sí o a máa play ti máa gbé tàṣẹ gbogbo a máa rí kọ́ táwọn afẹ́ ẹlẹ́bọ̀ ṣe àwọn afẹ́ ẹlẹ́bọ̀ a máa rí lẹ́ẹ̀sẹ̀yìn wọ́n a máa dúdú ojú ayé àwọn yà máa rò pa àwọn ẹni ọlọ́run ni wọ́n gbá àwọn ẹni ọlọ́run ni wọ́n àwọn ẹni ọlọ́run tó ti lọ ẹni ọlọ́run wèrè wo làwọn lè yìí àwọn jẹ́ pé páàtì èèyàn kò jẹ́ kankan lójú wọn àwọn Tìjàníyà páàtì ọmọnìyàn ò jẹ́ kankan lọ́dọ̀ wọn kọ́ lórí èèyàn kan fi jóògùn kò jẹ́ kankan lọ́dọ̀ wọn kí ló dé bàbá wa à ń pe nọ́mbà yín padà ẹ̀ gbé àbí kò lọ àbí kò sí íńtánẹ́ẹ̀tì lórí fóònù yẹn mọ́. òjò kọ́ ló wà fẹ́ tiẹ̀ o ẹ pa pátápátá kẹ́ tún tàn ẹ pa pátápátá kẹ́ switch off completely kẹ́ wá tán padà yeah alright sir ẹ tètè ṣe bẹ́ẹ̀ o wọ́n ní pé bóyá òjò tó ṣú ló wà fẹ́ tiẹ̀ tó ẹ kì í tún wò báyìí wò náà tó ẹ àwọn Kọ̀dìrí àwọn Tìjàníyà wọ́n wá obìnrin yẹn ẹ jẹ́ n play voice obìnrin yẹn máa send ẹ̀ sí kan náà fóònù wa yìí ni tó irọ́ jẹ́ n gbé síta báyìí ká gbọ́n táwọn Tìjàníyà ṣe gbogbo ayé gbọ́dọ̀ gbọ́n táwọn Tìjàníyà ṣe ẹ̀yin Tìjàníyà gbogbo ayé gbọ́dọ̀ gbọ́n tẹ́ ṣe a máa pe obìnrin yẹn o power off agbọ́dọ̀ gbogbo ayé ló gbọ́dọ̀ gbọ́ tí gbogbo ayé bá gbọ́ tán ń bọ̀. Assalamu alaikum warahmatullahi ustaz àbúrò ìmọ̀ àti ustaz Saheed Shittu ẹbí wọn ṣe ustaz ẹ̀rọ àṣẹkù ẹkú gbìyànjú ẹ̀sìn ọlọ́run aláòkun wa inshallah màmá mi. ẹjọ́ ustaz Saheed Shittu ẹjọ́ mo fẹ́ kàn call attention yín síbi kan àbí kí n kàn tún fún yín notice lórí ẹ̀. Ó ní àwọn ustaz kan wà ní Nàìjíríà most especially Badagry Magbon side mi fẹ́ dárúkọ stars yẹn they are doing sunna strictly sunna but wọ́n máa ń pẹ́ ọ̀rọ̀ sọ wọn kì í sọ òtítọ́ ọ̀rọ̀ the sense pé incident kan ṣẹlẹ̀ ní 2014 to 15 kí n tó press track kí n tó travel out so àfáàyàn ó wà ní Magbon wọn Tìjàníyà ni wọn ṣẹ́gun mi sàn Tìjàníyà ni wọn ó ń ṣe bídà paraku olóògùn ni wọn àṣẹbọ ni wọn so ó wá invite ọ̀rẹ́ from another maybe area ìyẹn wá kí ní àdúgbò tètè ní Magbon. So ọlọ́run ní kí àfáàyàn dágbére fún ìyàwó ẹ̀ pé òun fẹ́ lọ́dọ̀ ọ̀rẹ́ òun bára báyìí the next thing tó máa rí pé ó ti gé orí àfáàyàn àṣírí ṣáàtù bọ̀ kò jẹun sí program tí mi sọ two stars yẹn alùsùnà yẹn ṣe so ìbàjẹ́ yẹn ti wá pọ̀ kò ń ṣe àkókò iṣẹ́ kejì but àwọn ọ̀sáàzì yìí àwa expect pé kán tú àṣírí àwọn aláṣẹ wọn kán máa pariwo wọn kán ṣe wáàsí lórí wọn but most time táwọn bẹ́ẹ̀ àwọn jọmọ́ tó bá ń ṣe program tó máa ń béèrè question tó jọmọ́ ọ̀rọ̀ wọn Tìjàní àlùbídà tó ń ṣèbàjẹ́ ládùúgbò yẹn ọ̀sáàzì máa ní kán rí wọn privately so àwọn máa ń rún ọ̀rọ̀ yẹn pa kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí ẹni yìí alágbóyè wọn kà kí wọn ṣe súnà ṣàmánì wọn ráyè sàn àbí kí la fẹ́ fi lẹ́fún himon àtakò àwọn sí. kò ráyè sáwọ́sá fún wàhálà ni ọ̀lẹ kò ráyè sáyé sá ní ọ̀lẹ òsì àti pé àsìkò ọlọ́run bá tó dẹ̀ lèèyàn máa kú
so ó wá ní nǹkan tó close mọ́ mi wá ń sọ fún mi pé ó ṣe ni pé school tí stars kọ síbẹ̀ ṣe mọ̀ pé àwọn ọmọ nílé wọn relate mọ́ àwọn alẹ́bìdà àwọn tó ń ṣe ṣúrùkù tó ń ṣe àbẹ̀bọ yẹn pé so ọwọ́ àwọn ọmọlẹ́rẹ̀ ní stars yẹn ti gẹ́ẹ̀tì ilẹ̀ pé ó ní there something wọ́n bọ́ọ̀sì kan gbé fún ṣí pápá àdókẹ́ pé ó ní nǹkan kan tóun náà rí jẹ́ ń bẹ̀ tí wọn ọmọ nílé fún so ó máa ń òun ló jẹ́ kó wà tán fàṣẹyìn láti sọ òdodo ọ̀rọ̀ ṣe understand so ẹjọ́ tó tọ́ long star signed ẹjọ́ ẹ bá wa tún pariwo ẹ bá wa tún sọ fún gbé sórí social media àwọn especially kẹfẹkẹfẹ mention orúkọ àdúgbò yẹn amagbonsa Badagry pé àwọn àfáà tó wà bẹ mú kárí gbogbo Badagry pátá kọ́ máa sọ òdodo ọ̀rọ̀ because òdodo yẹn gangan ni ó ní ṣe kọ́ dẹ̀ máa kọ̀ bàjẹ́ àjọ ẹ bá wa try much as possible ọlọ́run bá wa pín lọ kẹ́ bá wa sọ gbogbo ilé because bàjẹ́ yẹn ti rampart ládùúgbò yẹn ju ti rampart and there is no alùsùn tàbí tó lè fight for this wàláì kò sí wọn ta expect pa fan wọn ní mímọ̀ gbọ́yé wọn bẹ̀rù yes wọn bẹ̀rù ẹjọ́ tó tẹ bá wa gbé dé another thing ni pé ẹjọ́ star side ẹ bá wa ṣe cd program àbúrò yìí mọ ẹlẹ́yà sars ẹlẹ́yà àwọn àfáà tẹ́ pé directly saying the truth torí òdodo ẹ̀sìn yìí kó bá wa ṣe kó pọ̀ kí ó lè circulate káàkiri gbogbo Lagos state Nigeria so that àwọn ọmọ wọn ti. ẹ̀yin ayé èmi mò ń pariwo èmi náà lè engineer èmi náà ní bricklayer èmi náà tún ní máa jọ ní cd ẹjọ́ náà ẹ fẹ́ pa kẹ́tẹ́kẹ́tẹ́ ni kí lẹ́yìn ṣe à ń gbọ́rọ̀ yàrá fún mi gbà lórí social media wọn náà lè gbọ́ wọn ní tẹ̀lé sínú ìbàjẹ́ wọn ní máa bá àwọn afáàlà ṣe bọ ìpín kan ràn wọ́n lọ́wọ́ àbí kán bá wọn gbàdúrà ẹjọ́ tuntun ọlọ́run àrùn ilẹ̀ bá wa tún pè wọ́n mo fẹ́ kẹ́ ẹ bá mi sọ kẹ́ ẹ pé orúkọ ẹ pọ́n wọn gbogbo àwọn àfáà tó wà Badagry yẹn ní Lagos state mo sì ṣàlẹ̀ gbogbo àwọn àfáà Èkó kọ́ máa sọ òdodo because wọ́n rí òdodo bọ̀ wọ́n bẹ̀rù àti sọ ẹjọ́ tó tọ́ lọ́nà àbá mi kún yín lọ́wọ́ àrùn ìlọ́jọ́ yẹn náà ni mo ní kí n pè é sí àkíyèsí sí kí n notify yín lórí ẹ̀ ọlọ́run á ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan àdúrà yẹn agbára kún yín lọ yẹn ní dààmú ọlọ́run á fi ṣọ̀kùn ní fi wálé wọn àwọn aláburú èèyàn lọ́wọ́ láti tóbi wọn láwọ́lọ́wọ́ lápá ilà àbílà. tó ẹ jẹ́ ká gbọ́ ikú. mo máa ń most times tí dáadáa bá ń ṣe program start side ẹ̀yìn mo máa ń fẹ́ pe nọ́mbà yẹn but most time mo máa ń wà busy so mo ṣe wò pé kí n send ẹ̀ sí àbúrò yẹn wọ́n lè bá mi send ẹ̀ sí platform ẹ̀ lè forward ẹ̀ sí mo máa ń fẹ́ try àti pé kí n pè yín ṣùgbọ́n mo máa ń busy nǹkan tó fà á nìyẹn ẹ jọ̀ọ́ tuntun ọlọ́run ẹ bá wa tún pè wọn àfáà lùsùnà yìí ẹ bá wa pè wọ́n ẹ bá notify wọn tẹ bá pè wọn sí àkíyèsí wáyé pé owó kan náà ń gbà lọ́wọ́ wọn nílẹ̀ àbí wọ́n gbà lọ́wọ́ kọ̀ọ̀kan àbí wọ́n gbà lọ́wọ́ ìjọba tó ń fi dín wọn lẹ́nu ṣe mọ̀ bẹ́ẹ̀ ló yẹ kó sọ̀rọ̀ ẹ jẹ́ kó mọ̀ pé gbogbo ẹ̀ náà máa àkáǹtì fún wọn tó wọ́n mọ̀ òdodo wọn ò lè fẹ́ sọ ọlọ́run á ṣe dáadáa fún wa kún wa lọ́wọ́ jazakumullahu khairan kẹsìrọ̀ fìdíyàn wà lára kẹrọ. tó ẹ wo bìnrin ojú kórópọ̀ ẹ̀yìn àfáàdì fọ́ tẹwàá Badagry ó ṣí lẹ́ ń ṣe ṣẹ́gbẹ́rù gba ògbó yìí èmi àwọn àpè sísá yẹn padà máa pè sísá yẹn sìn cannot be completed ke ìwọ kó rẹ kó mi which kind this call cannot be completed òyìnbó jákujàku ló ń sọ yẹn mo máa pè sísá yẹn tí bá wá pè sísá yẹn àwa a máa béèrè àwọn info cannot be completed kìíní máa pè direct ni a máa pè sísá yìí sí orí. Sorry, we are unable to connect your call at this time. Kí ló dé kí la ṣe tí a wà connected at this time. Sorry, but the number you're calling can only be dialed directly from the. A gbọ́dọ̀ pe nọ́mbà sísítà yẹn kí àwọn èèyàn mọ ohun tó ń ṣẹlẹ̀ ládùúgbò yẹn o torí 1 2 3 4 5 6 7 8 9 10 11 ó correct náà kí ló dé nẹ́tíwọ́ọ̀kì ni a máa pè kejì nọ́mbà méjì náà send sí bàbá wa àbúrò yìí mọ́
bóyá network ni o àbúrò pé sister yẹn ká mọ tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. Sorry, but the number you're calling can only be dialed directly from the white calling app. If you have any questions, please contact customer services. Thank you. Ẹ jẹ́ ká torí àwọn àfẹ́ ẹlẹ́bọ yìí ti balẹ̀ Ọlọ́run jẹ́ jù. The same number náà ni bàbá wa send sí mi yìí. The same náà send sí mi tó ń rò pé kankan náà ni. Ok, jẹ́ n wo nọ́mbà yẹn lórí WhatsApp ń gbà yẹn tó bá jẹ́ bẹ́ẹ̀. Ẹ yá wo nọ́mbà sister wa yìí lórí WhatsApp. Aha, ó ń lọ lórí WhatsApp. Bàbá wa gan ẹ wọ́n ti pípa lórí ń pe nọ́mbà sister wa yìí padà ní o. A fẹ́ gbọ́ tẹnu wọn. Ó ríngì lórí WhatsApp o. Wọ́n náà máa ń pe nọ́mbà program a kì í gbé. Èrò pọ̀ ni o ẹni tó bá ń pè sister wa ò gbé wọn ráyè gbé fóònù. Àbọ̀ ń kírun Nàìjíríà báyìí. À ń pe nọ́mbà ẹ̀ kò. Hello, salamu alaikum warahmatullahi wabarakatuh. Hello, salamu alaikum ma o. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Hello ma, salamu alaikum o. Nẹ́tíwọ̀kì íńtánẹ́ẹ̀tì àdúgbò wọn ò gbádùn. A dẹ̀ ń pè dàrẹ́tì kíní tó ń sóyìnbó. Nígbà tẹ́yìn ta bìlífù pé ó yẹ kẹ́ gbódòdó dání, ẹ̀yin lẹ pẹ́ra yín láráyé sá, ẹ̀yin lẹ ń gé orí èèyàn. Ṣáráyé sá ẹni yín àbí a gé orí gé orí? Aha, ọpẹ́ o. Ṣáráyé sá ni yín àbí gé orí gé orí? Mi ò mọ̀ o. I could be right, I could be left. Kí ìyàwó ayé jọ̀kọ́ gbé fóònù. Sorry, but the number you're calling can only be dialed directly. Tó tẹ bá tí ìyàwó ayé bá ráyè kọ́ pé fóònù wa padà. Ní pé wọ́n kírun lọ́wọ́ ni ó possible. Ọlọ́run bá má ṣe ṣe rọrùn. Kí ló alájà tó ń pè mí fún sí? Hello, salamu alaikum alájà. À ń ṣe program lọ́wọ́ alájà jàre. Àwọn ẹbí mi ni Mùrítádọ̀ wà Nàìjíríà ọlọ́jàyé ọlọ́jà aṣoríire tó Ọlọ́run bá jọ má ṣàyọnu sí gbogbo ìdáwọ́lé wa. Ọlọ́run bá jọ má ṣàjọ yọrí sí dáadáa. À ń pè kí náà polúkọ bàbá wa sọ pé nẹ́tíwọ́ọ̀kì ni ó dá o fún nọ́mbà àwọn o táwọn pè tí ó wọlé o. Ààrẹ sísítà wa yẹn bá sọ̀rọ̀. Ààrẹ sísítà wa yẹn bá sọ̀rọ̀ bóyá nẹ́tíwọ́ọ̀kì wọn ni tó bàbá náà là ń pè padà yìí tí wọ́n gbé fún ẹjẹ́ tó pe nọ́mbà wọn sí orí direct call. Tí máa ń bí mi pẹ̀lú spíkà yìí ni. Àwọn Tìjàníyà ṣe bára wọn náà ló gé orí ṣe bára wọn rè àwọn Tìjàníyà rè orí èèyàn rè lọ́wọ́ àwọn Tìjàníyà
àwọn onísúfí tá bá ń pariwo wọn náà ń bú wọn àná sí lójú ọ̀nà ọlọ́run wọn sí lójú ọ̀nà ànábì wọn náà ń bú àwọn ṣé àwọn kọ́ lélẹ́yìn ni ṣe báwọn tó gé orí èèyàn nìyẹn ṣé àwọn tó gé orí èèyàn kọ́ yẹn àbí ṣé alùsùn náà ló gé orí èèyàn ni ṣé alùsùn náà ló gbé orí èèyàn dání yẹn ṣe bẹ́yìn onísúfí ni àbí ta ni ẹ̀yin onísúfí ni tẹ́yìn náà mọ̀ pé ẹ̀yin gangan Clifford Orji ẹ̀yin onísúfí ẹ̀yin gangan ni Clifford Orji tó ń jẹ́ èèyàn tó ń lo páàtì èèyàn tó fi ń jóògùn ẹ̀yin onísúfí orí ọmọnìyàn ó wá kó owó dání ó fẹ́ lọ rà kí ló ẹ fi ṣe ṣé ó fẹ́ fi ṣe ẹpẹ súpò ni ẹ já wá sí ṣe máa ń jẹ ni ẹ̀yin àfọ àtìjáníyà ṣe máa ń jẹ ẹ máa ń sọ ní pẹpẹ súpù ni ṣe máa ń jẹ orí àtàpá àti àtọkùn ẹ ti sọ̀rọ̀ ẹni di scavenger ẹ yá wèrè ni èèyàn ẹ tiẹ̀ níbẹ̀rù rárá bá ṣe ń pariwo páwọn onísúfì yìí wèrè ní ṣé kò yẹ káwọn ara yìí ti wo kẹlòmí tiẹ̀ wo pé wo kí ni yóò tiẹ̀ bójú mu kóhun kò láàrin ojú ọ̀tí yìí ni kò yẹ kójú tì yín láti ṣe ọjọ́ yìí tẹ́ ẹ̀ bá ní tìjú tẹ́ irun rí mọ́ ìdí tẹ́ fi lè kó ń bẹ́ àwa ti mọ̀ àmọ̀dí tẹ́ fi lè kó ń bẹ́ ẹ ti yí pin ní ẹ ti yí pin ní pé ẹ ní gbà gbogbo tó bá fẹ́ já sí ni kó já sí ẹ ní gbà àwọn kọ̀dìríyà inú wa máa dùn pé ẹ ti sàsí nẹ́tíwọ̀kì lójú yín nẹ́tíwọ̀kì ò da nọ́málì ni bàbá wa ò sàlámà lẹ́kùn. nẹ́tíwọ̀kì ni. ẹ̀ẹ́dẹ̀ pápálápátá kẹ́ tuntun àbí kò sí íńtánẹ́ẹ̀tì ń bẹ̀ ní ẹ̀ẹ́dẹ̀ ṣé ò sí íńtánẹ́ẹ̀tì ń bẹ̀ ni. mo ti pa mo tún tan. ẹ pa ẹ tún tàn kan o ó lè jẹ́ pé íńtánẹ́ẹ̀tì ẹ ti tán o. nẹ́tíwọ̀kì ń tẹ̀lé ní. bàbá wa ó lè jẹ́ pé íńtánẹ́ẹ̀tì ẹ ti tán. kò tán o mo ti ṣẹ́ẹ̀kẹ̀ kò tán. kò tán kìíní yẹn ń lọ kìíní ìkẹta yẹn ń lọ lórí fóònù. ó ń lọ ń bọ̀. tótó bá ti sú wọ́n pè é. Ọlọ́run jẹ́ aṣoríire mọ tó ṣẹlẹ̀ àmì o. tàbá ti fún ní bí ìṣẹ́jú díẹ̀ sí tàbá ti fún ìṣẹ́jú díẹ̀ sí tí ò bá ti wá a máa pojú ètò dé ó tún di next week Wednesday fún àwọn Tìjàníyà torí pé àfa wa ẹ̀sà òkè wọ́n ní kílẹ̀ lóṣà hello network Nàìjíríà ò gbádùn lé ní ara irú network wo ni network yín tó ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ ẹ jẹ́ ká tún voice yẹn gbọ́ again torí ó ṣe mí lé mọ̀ torí mo yín tẹ́lẹ̀ nǹkan yẹn ẹ̀yin Tìjàníyà ẹ wá wáyé yín lóde ẹ̀yin olórí tó tẹ̀lé rè o olórí wọn ara olórí wọn rè o ẹ wo táwọn ẹ wo o. Assalamualaikum warahmatullahi ustaz olórí wọn rè o àti ustaz Saheed Shittu ẹ̀rọ ṣẹ́kù ẹ̀kú gbìyànjú ẹ̀sìn ọlọ́run aláòkun wa inshallah ọmọ mi. ẹ jọ̀ọ́ ustaz Saheed Shittu ẹ jọ̀ọ́ mo fẹ́ kàn call attention yín síbi kan àbí kí n kàn tún fún yín notice lórí ẹ̀. ó ní àwọn ustaz kan wà ní Nàìjíríà. àwọn àfẹ́ lẹ bọ̀. most especially Badagry Magbon side mi fẹ́ dárúkọ ustaz yẹn. They are doing sunnah, strictly sunnah, but wọ́n máa ń pẹ́ ọ̀rọ̀ sọ wọn kì í sọ òtítọ́ ọ̀rọ̀. ẹni tẹ́ bá rí pé ó ń ṣe strictly sunnah according to word táǹtì yẹn lò pé wọ́n ṣe strictly sunnah pé yes mean pé wọ́n ṣe gidi tó bá ti ń pẹ́ ọ̀rọ̀ sọ tó bá filẹ̀ ti ń pẹ́ ọ̀rọ̀ sọ o kò tẹ̀lé sunnah tó àìdí ẹ̀ anábì ló sọ pé kúlùlẹ̀ á kàn wàlàó kánò mọ́ra ṣáná bí o sọ bẹ́ẹ̀ ni o wá náà ṣe strictly sunna pé o ń ṣe báwọn mi ṣe sọ o wá ń pọ̀rọ̀ sọ irọ́ ni ẹ onírọ́ ni ẹ jọ kò get out gbẹ́rọ̀ dọ̀rọ̀ ọdún ẹ sọ́hùn
ó bá ní phd lọ́wọ́ kan ní dókítà ni o ara àwọn dókítà wa ni o àwọn dókítà wa ni o dókítà wa náà jẹ́ o wọ́n máa ń pọ̀rọ̀ sọ lọ́rọ̀ òṣì ọ̀rọ̀ wo lẹ́ ń pẹ́ sọ òṣì ọ̀rọ̀ wo lẹ́ ń pẹ́ sọ ẹ̀fẹ́ kú ẹ̀fẹ́ kọ́ bu yín àbí ẹ̀fẹ́ kọ́ yẹ̀yẹ́ yín ẹ̀fẹ́ kọ́ parọ́ mọ́ yín ẹ̀fẹ́ jẹ́ kọ́ sọ̀rọ̀ sí yín ẹ̀wá lè ṣe súnú ànábì orí yín ó pè ẹ̀yin àgbàlagbà yẹn orí yín ó pè ẹ̀wá lè ṣe súnú ànábì ẹ̀wá ń pẹ́ ọ̀rọ̀ sọ ṣé wọ́n ní ànábì máa ń pẹ́ ọ̀rọ̀ sọ àwọn èèyàn bá ìsìlámù jẹ àìlè sọ̀rọ̀ yín náà ló jẹ́ kí ìsìlámù dojúrú dì sí àìlè sọ̀rọ̀ yín náà ló jẹ́ kí ìsìlámù dojúrú dì sí ẹ máa fún wọn lẹ ṣàrà fún wọn lẹ kẹfí wọn lẹ bo ẹ sọ̀rọ̀ jáde ẹ tú wọn láṣìírí àbẹ́yìn náà ẹ̀yin náà lọ fi ẹ lọ gbà kọ́ lọ́wọ́ wọn ṣé ẹ̀yin náà gbà kọ́ lọ́wọ́ wọn ni ẹ̀yin ọ̀rọ̀ dọ̀rọ̀dọ̀ a ní àwọn àgbà fáàlù sùn náà onírọ̀ incident kan ṣẹlẹ̀ ní 2014 to 15 kí n tó press to travel out so àfáàyàn ó wà ní màgbọ́n Tìjàníyà ni wọ́n ṣẹ́gun ọ̀sán Tìjàníyà ni wọ́n ó ń ṣe bídà paraku olóògùn ni wọ́n àṣẹbọ ni wọ́n so ó wá invite ọ̀rẹ́ from another maybe area ìyẹn wá kí ní àdúgbò tètè ní màgbọ́n so. ọ̀rẹ́ wa kì í ní o ọ̀rẹ́ ẹ gbọ́ dáadáa má ronú ọ̀rọ̀ tèmi eléyìí nìkan gbọ́ dáadáa náà. paraku olóògùn ni wọ́n àṣẹbọ ni wọ́n so ó wá invite ọ̀rẹ́ from another maybe area ìyẹn wá kí ní àdúgbò tètè ní màgbọ́n so ọlọ́run ní kí àfáàyàn dágbére fún ìyàwó ẹ̀ pé òun fẹ́ lọ́dọ̀ ọ̀rẹ́ òun bára báyìí the next thing tó máa rí pé ó ti gé orí àfáàyàn àṣírí ṣáàtù. ó gé orí ọmọ mi. program tí mi sọ 2 stars yẹn alùsùn yẹn ṣe so ìbàjẹ́ yẹn ti wá pọ̀ kò ń ṣe àkókò iṣẹ́ kejì. ó gé orí èèyàn báyìí ó gé orí èèyàn báyìí. ọ̀sáàzì yìí àwa expect pé kán tú àṣírí wọn àyàwó ẹ̀ pé òun fẹ́ lọ́dọ̀ ọ̀rẹ́ òun bára báyìí wọ́n gé orí the next thing tó máa rí pé ó ti gé orí àfáàyàn àṣírí ṣáàtù. bọ̀ kò jẹun sí program tí mi sọ 2 stars yẹn alùsùn yẹn ṣe so ìbàjẹ́ yẹn ti wá pọ̀ kò ń ṣe àkókò iṣẹ́ kejì but àwọn ọ̀sáàzì yìí àwa expect pé kán tú àṣírí wọn. ẹni tó ń pè ẹ̀kọ́ má pè o mo ń gbé orí èèyàn sí lọ́wọ́ orí ẹni tó ń pè kọ́kọ́ ní sùúrù. kán tú àṣírí wọn aláṣẹ kán máa pariwo wọn kán ṣe wá sí lórí. ẹni tó ń pè kọ́kọ́ ní sùúrù but most time tí wọn bí àwọn jọmọ tó bá ń ṣe program tó máa ń béèrè question tó jọmọ question ọ̀rọ̀ wọn Tìjàní Albida tó ń ṣèbàjẹ́ ládùúgbò yẹn ustaz ẹ̀ máa ní kán rí wọn privately so àwọn máa ń rú ọ̀rọ̀ yẹn gbà kí nìkan tó ń sunna street area ustaz yẹn àwọn ustaz kan wà ní Nàìjíríà most especially Badagry Magbon side mi fẹ́ dárúkọ ustaz yẹn they are doing sunna strictly sunna. wọ́n ṣe strictly sunna kọ́kọ́ onírọ̀ ni wọ́n. wọ́n máa ń pẹ́ ọ̀rọ̀ sọ wọn. wọ́n ṣe ní sunna onírọ̀ ni any anybody. the sense pé incident kan ṣẹlẹ̀ ní 2014 to 15 kí n tó press to travel out so àfáàyàn ó wà ní Magbon Tìjàníyà ni wọ́n ṣẹ́gun ọ̀sán Tìjàníyà ni wọ́n ó ń ṣe bídà paraku olóògùn ni wọ́n àṣẹbọ ni wọ́n so ó wá invite ọ̀rẹ́ from another maybe area ìyẹn wá kí ní àdúgbò tètè ní Magbon so ọlọ́run ní kí àfáàyàn dágbére fún ìyàwó ẹ̀ pé òun fẹ́ lọ́dọ̀ ọ̀rẹ́ òun bára báyìí the next thing tó máa rí pé ó ti gé orí àfáàyàn àṣírí ṣáàtù bọ̀ kò jẹun sí program tí mi sọ 2 stars yẹn alùsùn yẹn ṣe so ìbàjẹ́ yẹn ti wá pọ̀ kò ń ṣe àkókò iṣẹ́ kejì but àwọn ọ̀sáàzì yìí àwa expect pé kán tú àṣírí wọn aláṣẹ kán máa pariwo wọn kán ṣe wá sí lórí wọn but most time táwọn bẹ́ẹ̀ àwọn jọmọ́ tó bá ń ṣe program tó máa ń béèrè question tó jọmọ́ ọ̀rọ̀ wọn Tìjàní Albida tó ń ṣèbàjẹ́ ládùúgbò yẹn ustaz ẹ̀ máa ní kán rí wọn privately. ṣé báwọn dókítà yín dá máa ń sọ yẹn náà bọ́ máa ń hide náà nìyẹn dókítà kìíní kan ni o dókítà kìíní kan ni o àfa ńlá ni o ṣéwù ni o àwọn ọmọ kéwù wá pọ̀ wájú wọn wọ́n wá pọ̀ wọ́n á tún máa pẹ́rọ̀ sọ òṣì lẹ́ ń ṣe gbogbo dọ́kítọ́rẹ́jì wèrè yín ọlọ́run mú yín ànábì mọ́mọ́ fún wèrè kan tó ń sọ pé Saheed Shittu ó lọ skul ó lọ lé kéwù ó lọ kíní kan ànábì mọ́mọ́ kò lè kọ kò lè kà kò lè kọ kò lè kà kò lọ skul ó yá sáà mọ́mọ́ tẹ́ pé kò lọ skul kò lọ skul kò mọ́kọ kò mọ́kà ṣé kò sọ̀rọ̀ kò ní làkàyè lórí ṣé tí o bá ti lọ skul sí kò ní làkàyè lórí èmi ò mọ̀ fẹ́yìn wèrè yìí o tí o bá ti lọ skul kò ní làkàyè lórí wèrè ń ṣe wèrè yín gangan wèrè ni
olórí yín gangan wèrè ni ẹ̀yin wèrè torí ti dàrú yìí ẹ wá gbóṣì tí àwọn àfa onísúnà gan máa ń ṣe ẹ gbọ́ lẹ́nu obìnrin ló mú kọ̀ǹpléènì wáyé pé àwọn àgbà ẹ̀yin ẹ̀pọ̀lá yín àfa àlùsùnà ẹ̀yin aláìní tí ìjọ àgbàlagbà ọ̀rọ̀ máa ṣẹlẹ̀ ẹ máa jẹ mọ́sà létetí ẹ máa jẹ létetí ẹ máa ní àmì fẹ́fẹ́ lè lẹ́sìn ẹ fẹ́ kọ́ borúkọ yín jẹ́ orúkọ tiwa ni kọ́ máa bàjẹ́ àwọn èèyàn wọ́n ń rí àwa bíi criminal wọ́n ń rí àwa bíi pé tout wọ́n ń rí wa bíi terrorist òṣìlẹ̀ ń ṣe ẹ̀yin wá ń sá ẹ wá ń gbórí pamọ́ ẹ̀yin ń gbórí pamọ́ ẹ fẹ́ sọ̀rọ̀ ṣé ń dáhùn ṣe yẹn ṣé kò dáa ẹ sọ ṣé kò dáa èmi ń bẹ ẹ̀yin àfọ̀ọ́sì tẹpẹ́ra yín dókítà yẹn ni o bóyá bọ̀ àbá gbogbo yín o tí bá bẹ̀rẹ̀ láti máa tọ́ bọ̀ ogbonú ọ̀rọ̀ gbogbo yín ẹ blame ara yín pọ̀ fún yín dọ́kítọ́rẹ́jì òṣì tẹ́ ní lọ́wọ́ yẹn orí yín ó pè confam mo sọ fẹ́ yín àgbà fáwọn náà tẹ́ ní dọ́kítọ̀ lọ́wọ́ yẹn òṣì lẹ́ ń ṣe ọ̀rọ̀ máa ṣẹlẹ̀ ẹ má áìdì ẹ má sá ẹ má wá láwọn tó ń sọ àwọn tó bá wá ń sọ gangan tó wá torí pé wọ́n kéré sí yín ẹ má gbójú pamọ́ ẹ̀sìn náà ń bàjẹ́ wọ́n wá ń respect yín kí ló ń respect yín ta fún àwọn àfa àwọn alùsùnà ni o àwọn àfa alùsùnà ló ṣe onírọ̀ wèrè wo ẹ̀yin ọ̀rọ̀ dọ̀rọ̀dọ̀ onírọ̀ òsì jàtìjàtì tí bá bẹ̀rẹ̀ láti máa dárúkọ yín ẹ máa dẹni yẹpẹrẹ gbòòrò orí yín ó pè àbẹ̀rẹ̀ pa àmọ́ ẹgbẹ́ síkírìtì yín ò sí lọ́wọ́ tèmi náà ẹ̀yin àgbẹ̀ àfa alùsùnà yẹn ni o síkírìtì yín wà lọ́wọ́ mi o orí yín burú ẹ má máa sọ̀rọ̀ do gbogbo síkírìtì yín ó wà ní ọwọ́ mi débi pé èmi kàn ń wò yín ni pé torí pé kì í ṣẹ̀bọ̀ ọmọ ìṣẹ̀sọ̀rọ̀ yín orí yín ó pè èèyàn jàtìjàtì síkírìtì pa ẹ̀sìn ni o àtàwọn òṣìṣẹ́ ṣe àbòsí tẹ̀ ń ṣe máa túta èèyàn jàtìjàtì tẹ pẹ́ra yín lálùsùn náà tó bá ti di bí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ máa ń sá ẹ wá gbórí yín pamọ́ ẹ wá ní sọ̀rọ̀ ẹ máa sọ nǹkan míì orí yín dàrú ni ẹ̀yin olè jàtìjàtì tó bá jẹ́ bí ọ̀rọ̀ owó nìkan lẹ́mọ̀ lẹ́lẹ̀ lọ ibi ọ̀rọ̀ owó ẹ mọ bẹ ṣe lè ọ̀ǹtì fowó gbogbo bẹ ṣe lè gbowó ẹ mọ yẹn ṣùgbọ́n tó bá pẹ́ bí ẹ̀sìn bàjẹ́ ẹ̀ ní sọ̀rọ̀ ẹ̀yin ọ̀rọ̀ dọ̀rọ̀dọ̀ a máa respect yín pa àwọn àfáà ni wọn ẹ̀yin àfáà òṣìwèrè wo ẹ̀yin olè ọ̀rọ̀ máa ṣẹlẹ̀ nílé sọ̀rọ̀ ta ni òun ni ìjọkọ̀ tí mo sọ̀rọ̀ pé ẹ̀yin àfáà lùsùn ẹ̀yin àgbà àfáà lùsùn náà àfáà lè pè mí báà má sọ̀rọ̀ pa àwọn àfáà àwọn Dr. Sharafdin àwọn Osasalaro àwọn ṣáwọn ẹnìkan ni dókítà ni ẹ mọ iye dókítà tó wà Nàìjíríà àtàwọn gbogbo wọn mo jọ ń bá wí papọ̀ àwọn èèyàn ránjọ tọpọlọ àwọn náà àfáà ta ni àfáà yín dìdìrín ẹni tí ò bá ti lè gbódòdó dání tí ò lè sọ̀rọ̀ kò ń ṣàfáà tèmi o ẹni tó bá lè dúró lórí òdodo tó máa dúró tán nìkan làfáà tèmi o tí bá respect ẹ mo respect ọ̀ ń ṣàfáà tèmi o ò bá ní dókítà lọ́wọ́ kò ní professor kò ní superintendent tó ò bá ti lè dúró lórí òdodo tó ò lè sọ òdúró lórí ẹnì kankan o pẹ̀lú orí àwọn ẹ̀ ló bá fi máa sọ tó o bá ti sọ lórí àwọn ẹ̀ èèyàn jàtìjàtì yẹn èèyàn ràndọ̀ràndọ̀ tẹ pẹ́ra yín lálùsùn náà ó lè jàtìjàtì ẹ máa dúró lórí òdodo sọ̀rọ̀ ẹ̀sìn wa ń bàjẹ́ lójú yín ẹ̀ ní sọ̀rọ̀ obìnrin wa ń bọ́ ẹ̀ pé ẹ máa ń pọ̀rọ̀ sọ kí wọ́n á ní kéwù wèrè kẹ́kà ṣé ìtànà bíi wí yẹn ànábì ní ẹ̀sọ̀ òdodo ìfún kòkòrò kí wọ́n á ní súnà tẹ́ ń ṣe súnà wo lẹ́ ń ṣe àwa tá a wá sọ ń sìn wọ́n wá sọ àwa di kírímínà ẹ̀yin dàjà kẹ́ síbẹ̀ ẹ̀ ń wò ẹ̀yin ò fẹ́ tẹ́ olóṣì ní gbogbo ẹ̀yin dókítà òṣì dájà tìyẹn orí yóò pè. Badagry Magbon side mi fẹ́ dárúkọ stars yẹn they are doing sunna strictly sunna but wọ́n máa ń pẹ́ ọ̀rọ̀ sọ wọn kì í sọ òtítọ́ ọ̀rọ̀ the sense pé incident kan ṣẹlẹ̀ ní 2014 to 15 kí n tó bẹ̀rẹ̀ sí travel out so àfáàyàn ó wà ní Magbon Tìjàníyà ni wọ́n ṣẹ́gun mi sọ Tìjàníyà ni wọ́n ń ṣe bídà paraku olóògùn ni wọ́n àṣẹbọ ni wọ́n so ó wá invite ọ̀rẹ́ from another maybe area ìyẹn wá kí ní àdúgbò tètè ní Magbon so Ọlọ́run ní kí àfáàyàn dágbére fún ìyàwó ẹ̀ pé òun fẹ́ lọ́dọ̀ ọ̀rẹ́ òun báyìí the next thing tamari pé ó ti gé orí àfáàyàn àṣírí ṣáàtù bọ̀ kò jẹun sí program tèmi ń sọ 2 stars yẹn alùsùn náà yẹn ṣe so ìbàjẹ́ yẹn ti wá pọ̀ kò ń ṣe àkókò iṣẹ́ kejì
but àwọn ọ̀sáàzì yìí àwa expect pé kán tú àṣírí àwọn aláṣẹ kán máa pa ṣe wá sí lórí wọn but most time táwọn bẹ́ẹ̀ àwọn jọmọ́ tó bá ń ṣe program tó bá ń béèrè question tó jọmọ́ ọ̀rọ̀ wọn Tijani Al-Bida tó ń ṣèbàjẹ́ ládùúgbò yẹn ustaz ẹ̀ máa ní kán rí wọn privately so àwọn máa ń rú ọ̀rọ̀ yẹn gbà kí nìkan tó ń ṣẹlẹ̀ kí nìkan tó ń ṣẹlẹ̀ báyìí ẹni yìí alágbóyè ń ka kí wọ́n ṣe súnà ṣàmúlá ní wọ́n ráyé sàn àbí kí la fẹ́ kí la bọ́lá. kò ráyé sá o kò kí ń ṣe onísúnà o kò tẹ̀lé súnà ànábì o ànábì ló kọ̀ máa ń di o ànábì ní kúlù lè ha kọ̀ wàhálà òkà nà mọ́ra àbí báwo ànábì ṣe sọ ẹ̀sọ́ lárúbá fúnra yín ẹ̀yin wèrè ṣe bẹ́ẹ̀ lẹ kéwú lẹ́ni dókítọ̀ lẹ́ni pòfẹ́sọ̀ lẹ́ni táòjì lẹ́ni gbogbo ilé kéwú ẹ ti ka gbogbo orí ti yí ànábì tá lẹ tẹ̀lé kò lè kọ a wọ́ọ̀dù kò lè spẹ́ẹ̀lì orúkọ ẹ̀ ànábì mọ́mọ́ kò lè spẹ́ẹ̀lì orúkọ ẹ̀ ẹ̀yin wèrè tẹ́ wá lọ ka gbogbo ẹ̀ ó wá ń wó lórí yín bí ọṣẹ tó bá dá yóò dodo ẹ̀ lè sọ kí wọ́n láǹfààní ó sì tẹ́gbẹ́ dání kí láǹfààní gbogbo wèrè tó gbogbo oyè tó gbélé yín lọ́wọ́ kí ló yẹ wèrè tó gbélé yín lọ́wọ́ tẹ̀bá wọn lẹ́ni tó ń sọ ẹ máa wò báyìí pé wàhálà tí ẹ̀ nìyẹn o orí yín ó pè èmi ò kú respect yín ẹ̀ tẹ̀lẹ̀ àwọn èèyàn ló máa ní àṣẹ sùúrù má sọ̀rọ̀ sí wọn ní ò respect yín o wàláì mi ò respect yín o torí pé ṣẹ́kì ẹ̀kẹ́ ṣe òun ni gbogbo eléyìí táwọn pariwo táwọn kọ̀ tẹ̀ ń rán gun táwọn pariwo yìí ṣẹ́kì ẹ̀kẹ́ ṣe ni o orí yín ó pè o confam orí yín kò pè iṣẹ́ tí ẹ̀kẹ́ ṣe ni gbogbo eléyìí kò ṣe irú èmi lẹ́kẹ́ máa pariwo yìí ẹ̀yin ilé ẹ̀kẹ́ máa ná tíra lẹ̀ kẹ́ dúró tí wọ́n lọ́rùn tán wárápátá ẹ máa sá ẹ máa wí wóróworó ẹ máa wí wóróworó lẹ́yìn ọ̀rọ̀ máa ṣẹlẹ̀ ẹ máa ń sá ẹ máa pẹ́ sọ ìpẹ́ ọ̀rọ̀ sọ ló ba ìsìlámù lẹ́yìn ò bá jẹ́ ìpẹ́ ọ̀rọ̀ sọ òjòjò bẹ̀rẹ̀ o kẹ́ máa pẹ́ ọ̀rọ̀ sọ òun ló ba ìsìlámù lẹ́yìn ò bá jẹ́ dèmí sọ gangan bó ṣe rí làmọ́lẹ̀ má jí sọ̀rọ̀ bó ṣe rí gangan sọ bó ṣe rí gangan òun gangan ní Islam original má jẹ mọ́sá àwọn ẹlẹ́tẹ̀ tí sọ gangan bó ṣe rí tó bá wá sọ tó wọn bá máa wá gbà wá láti wọn nìyẹn wọ́n á jẹ́ pé àwọn wèrè Ibrahim Niyas játijàti yìí àwọn olórí burúkú ẹlẹ́bọ yìí wọ́n wá kó àwọn bọ́ìsì wọn wọlé wọ́n ń gé orí èèyàn àwọn olórí burúkú yìí Ibrahim Niyas pẹ̀láwọ̀ jọ̀mú ẹ̀ àwọn bọ́ìsì tó ń tẹ̀lé wọ́n wá ń gé orí èèyàn ní Nàìjíríà ẹ̀yin àfáàlùsùn náà tẹ́lẹ̀ mọ̀ páwọn ní súfì gangan lẹ́lẹ́bọ àwọn náà sápamọ́ sínú ìsìlámù tó ń fihàn ṣògùn owó ẹ̀ lè sọ̀rọ̀ olórí ibú ni yín ẹ̀yin àgbà àfáàlùsùn náà olórí ibú ló pọ̀ nu yín orí yín ó pè kí ó bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ẹ̀rù ń bà yín ọ̀lẹ ni gbogbo yín kí wọ́n á fún yín dókítà fún wọ́n fún mi lówó ń Saudi nu yín abẹ́rẹ́ pàmò ṣáà pé mi ọmọ ni wọ́n máa fún yín lówó ẹ̀yin ò lè játijàti ẹ jẹ́ máa gbọ́ lọ́jọ́. wọ́n sọ fún wọn kí n sọ òtítọ́ ọ̀rọ̀ the sense pé incident kan ṣẹlẹ̀ ní 2014 to 15 kí n tó bẹ̀rẹ̀ sí travel out so àfáàyàn ó wà ní màgbọ́n Tìjàníyà ni wọ́n ṣẹ́gun ọ̀sán Tìjàníyà ni wọ́n ó ń ṣe bídà paraku olóògùn ni wọ́n àṣẹbọ ni wọ́n so ó wá invite ọ̀rẹ́ from another maybe area ìyẹn wá kí ní àdúgbò títí ní máa wèrè tó tẹ̀lé rẹ o wèrè tó àfààyàn dágbére fún ìyàwó ẹ̀pọ̀ òfin lọ́dọ̀ ọ̀rẹ́ òun bára báyìí the next thing tó máa ń bó ti dórí àfààyàn àṣírí ṣáàtù bọ̀kùn jẹun sí program tí sọ two stars ní alùsùnà yìí ṣe so ìbàjẹ́ yẹn ti wá pọ̀ kò ń ṣe àkókò iṣẹ́ kejì but àwọn ọ̀sáàzì yìí àwa expect pé kán tú àṣírí àwọn aláṣẹ kán máa pariwo wọn kán ṣe wáàsí lórí wọn but most time táwọn bẹ́ẹ̀ àwọn jọmọ́ tó bá ń ṣe program tó máa ń béèrè question tó jọmọ́ question ọ̀rọ̀ wọn Tijani Al-Bida tó ń ṣèbàjẹ́ ládùúgbò yẹn ustaz ẹ̀ máa ní kán rí wọn privately so àwọn máa ń rú ọ̀rọ̀ yẹn gbà kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí ẹni yìí alágbóyè ń ka kí wọ́n ṣe súnà ṣàmúlá ní wọ́n ráyé sàn àbí kí la bọ́lá fẹ́ fi lẹ́fún himon àtakò àwọn sí èyí ń kúlẹ̀ méjì. ẹ̀gbọ́n tí sísá yìí wí níbo la fẹ́ fi lẹ́bù ìmọ̀nì wọn àti tákù àwọn ẹ̀gbọ́n obìnrin yẹn ó gbọ́ wọn sínú scan níbo la fẹ́ gbé sí ẹ̀gbọ́n wọ́ọ̀dù tí sísá yẹn lò bẹ́ẹ̀ ká gbọ́n tí sísá yẹn sọ yé. àwọn aláṣẹ kọ́ máa pariwo wọn kán ṣe wáàsí lórí wọn. ẹ máa gbọ́dọ̀ kan o. but most time táwọn bẹ́ẹ̀ àwọn jọmọ́ tó bá ń ṣe program tó bá ń béèrè question tó jọmọ́ ọ̀rọ̀ wọn Tijani Al-Bida tó ń ṣèbàjẹ́ ládùúgbò yẹn ustaz ẹ̀ máa ní kán rí wọn privately. ẹ máa gbọ́ kankan yìí. so àwọn máa ń rú ọ̀rọ̀ yẹn gbà kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí ẹni yìí alágbóyè ń ka kí
wọ́n ṣe súnà ṣàmà ní wọ́n ráyè sànà bí kí la bọ́lá fẹ́ fi lẹ́fún himon àtakò àwọn sí ìyẹn kú lẹ́ẹ̀mejì náà. níbo lẹ fẹ́ fi lẹ́bù ìmọ̀nì wọn pé ìgbàgbọ́ tán ní sọ́lọ́hún àti páyà ọlọ́run tán ní níbo la fẹ́ fi sí ṣótán ẹ̀dẹ̀ nírùngbọ̀n ìyàwó yín borí àbò ń bojú ààrẹ àwọn ilé wọn dúró tọ́lọ́hún òṣì lẹ́ ń ṣe òṣì òun lẹ́ ń ṣe kẹ́la ọ̀rọ̀ mọ́lẹ̀ kò ní kò dín yín kù bọ́tẹ́ ẹ̀fẹ́ kàn jẹpẹrẹ yín ẹ̀ẹ́dẹ̀ fẹ́ kú ẹ̀fẹ́ kàn máa pariwo yín kiri pé àfa lágbájá ni o àfa àtàmẹ̀dù ni ó kàn fọ̀rọ̀ ẹ̀ kò fẹ́ ẹ̀fẹ́ ṣẹ̀wọ̀n bọ́tẹ́ ẹ̀ máa kàn ọ̀rọ̀ àwọn Ibn Taymiyyah ẹ̀ máa kàn ọ̀rọ̀ àwọn Bumbas ẹ̀ máa kàn ọ̀rọ̀ àwọn Albani ẹni pé wèrè ni ẹgbẹ́ tí àwọn èèyàn lẹ̀kẹ́ bá kà mọ́ ẹ máa ka ọ̀rọ̀ àwọn àdìsí ànábì pé àyà tó fi jẹ àbílálì wọ́n gbé bìlálì lẹ̀ báyìí wọ́n wá fokùnso owó ẹ̀ báyìí wọ́n fokùnso báyìí wọ́n wá sọ ẹsẹ̀ wọ́n wá fà wọ́n wá gbókùtà lẹ̀ torí Islam ó sì lẹ́ ń ṣe ẹni wọ́n máa ń tún tó bá ń sọ ogbórí yẹn lórí Islam máa wọ báyìí pé kí ló ń sọ ṣé o lè practice nǹkan sọ ìmọ̀ni ti wà òde bẹ̀ orí ọ̀ pé ìmọ̀ni òde bẹ̀ bó tó o lè gba owó lórí ẹ̀ o lè ní ìmọ̀ni òde bẹ̀ bó tó o lè gbowó ẹ̀yin ò lè àfáàsù náà ẹ lè gba owó respect tó ń fún yín ẹ̀ dìsáfù ẹ̀ wàláì bìrọ̀ bìlì kábà púpọ̀ ọ̀nù yín respect tó ń fún yín yẹn ẹ̀ dìsáfù ẹ̀ rárá wàláì ẹ̀ dìsáfù ẹ̀ rárá respect tó ń fún yín ẹ̀ dìsáfù ẹ̀ respect tó ń fún yín yẹn ẹ̀ dìsáfù ẹ̀ rárá àfàwọn díẹ̀ nínú yín nìkan náà dìsáfù ẹ̀ wàláì díẹ̀ nínú yín nìkan náà dìsáfù ẹ̀ kí ló dé dẹ́rù báyìí ẹ gbọ́dọ̀ tóbìnrin yẹn sọ níbo ni ká fi lẹ́bù ìmọ̀nì yín àti páyọ̀ ọlọ́run yẹn níbo ni ká fi sí kí ló ń ṣe yín náà òun ló fà irú àwọn èèyàn tí wọ́n tó ràn dán wọ́n á máa bẹ̀sìn jẹ́ àwa wá ń pariwo àwọn ọmọ kékeré yìí wá ń pariwo ẹ̀yin tún dákẹ́ ẹ̀ tún ń wò ẹ̀ ń wò wá ràn ẹ̀rìpọ́ ni yóò pè ṣẹ́rìpọ́ ni yóò pè ẹ fẹ́ jẹun tí ẹ fẹ́ jẹun irọ́ orí yóò pè ẹ jẹ́ agbọ́rọ̀ obìnrin yẹn tó. táàzì yìí àwọn expect pé kán tú àṣírí wọn aláṣẹ kán máa pariwo wọn kán ṣe wáàsí lórí wọn but most time táwọn bẹ́ẹ̀ àwọn jọ̀mọ́ tó bá ń sí program tó máa ń béèrè question tó jọmọ́ ọ̀rọ̀ wọn Tìjàní Albida tó ń ṣèbàjẹ́ ládùúgbò yẹn ustaz ẹ̀ máa ní kán rí wọn privately so àwọn máa ń wọ ọ̀rọ̀ yẹn pa kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí ẹni yìí alágbóyè wọn kà kí wọn ṣe súnà ṣàmà ní wọn ráyè sàn àbí kí la bọ́lá fẹ́ fi lẹ́fún himon àtakò àwọn sí ìyẹn kú lẹ́ẹ̀mejì náà àti pé. ẹ gbọ́rọ̀ níbo la fẹ́ fi lẹ́bù ìmọ̀nì wọn bó ṣe ga tó wọ́n bẹ̀ sì jẹ́ lójú ẹ̀ o lè voice kó pariwo kó sọ̀rọ̀ ariwo gan kó máa ṣe fídíò kó máa pariwo lórí wọn àti takò àwọn níbo ibẹ̀ dàsùn pé púpọ̀ ọ̀nà ẹ̀yà àfa ẹ̀kọ́ ìyá alábòsí kalẹ̀ ni alábòsí ni ẹ̀ máa sọ̀rọ̀ àwọn sàábé pé àwọn gbókùtà ń gbóná lẹ́sà bíláì láyà wọ́n á ń tẹ̀ mọ́ pé ẹ sọ pé láìláìlá sọ pé o dìsóòrùn láìláìlá bó pé o sọ pé láìláìlá o tún sọ pé láìláìlá àwọn ìpín yẹn jẹ́ àfẹ́sí o wọ́n jẹ́ àfẹ́sí púpọ̀ ọ̀nà àwọn tẹ́ pé ní ṣéèkì tí gbogbo wọn fẹ́ tẹ̀lé wọn àwọn ṣéèkì wa nìyẹn o tó bá di táìmù àwọn tó sá lórí eléyìí tó sá lórí kọ́ má bàa bú wọn tó bá yẹ pọ́ ayé ànábì mọ́mọ́ ni wàláhì wọn ní bá ànábì mọ́mọ́ lọ jagun wọ́n máa sá àwọn púpọ̀ nínú àwọn àgbà fáàlù fún náà wáyẹn wọ́n máa sá lójú ogun wọ́n ní lọ wọ́n máa fọ́ ànábì lẹ́fí pé ànábì ó mọ̀ pé mo ẹ̀ṣẹ̀ ṣe mọ́ sí náà ni n tó wá ṣẹlẹ̀ ni pé ìyàwó mi sọ pé wọ́n ti gbádùn mi dáadáa mo ní láti padà sílé láti lọ tọ́jú ẹ̀ ànábì àní mà sáyẹ̀lọ ìmí àtúwá ànábì àkọ́dún mú mi lẹ́sẹ̀ ni o gbàdúgbò àfẹsẹ̀ yẹn gbàdúgbò òkúta wá rò mí ànábì pẹ̀lẹ́ kó ẹ fẹ́rẹ̀ ṣe ọ̀fẹ́rẹ́ tí sẹ̀sẹ̀ mi lé ànábì sáyẹ̀lọ kódà mọ́mí mi sáré ròyìn kan wá pé mọ́mí mi ròyìn kan wá pé mi ò pé kò sẹ́ni tó máa tọ́jú àwọn ńlẹ̀ kí wàá ní kí n ṣe ànábì ẹni mọ́mí ẹ̀ ọlọ́run sọ pé wọ́n wà sọ iná ìsán òbí wàá lè dé ní ìsán kí wọ́n ṣe dáadáa sóbì ẹ̀ tètè máa lọ ó tún ti lọ ìmí àtúwá ẹ̀ sùn lára àwọn àfáàlù súnmọ́ wáyé ní ọ̀lẹ́
ìmí àwọn abá pé àná mọ̀mọ́ n tó ṣẹlẹ̀ ni pé mo ṣe wà yìí mo sùn báyìí mo sùn lọ́rùn ohun mi wá gan mi ìwà lè sọ pé bí ata bá ń jà lọ́wọ́ o tó bá ń jà lọ́wọ́ báyìí ọrùn mi èyí lè yí mo sùn lọ́rùn ni ìyá sùn lára mo sùn lọ́rùn ànábìyà ni màá lò gbọ́ sáà máa lọ́lé áùtè go ní gbogbo yín máa lò fáànà bì áùtè go lẹ́ ń lò fáànà bì lẹ́ ń lò fún Islam ẹ̀ ń dalẹ̀ ọlọ́run ẹ̀yin alábòsí àgbà àfa àlùsùn náà ọlọ́run ní látàkùnú láà ẹ má dalẹ̀ ọlọ́run wa rasula ẹ má dalẹ̀ ànábì wátàkùnú amanatikum ẹ má dalẹ̀ àmọ́nà tá a gbé fún yín wa antum ta'lamun ẹ̀yin náà mọ̀ pé ká dalẹ̀ ò da ẹ mọ̀ náà kí wọ́n náà respect yín fún respect òdodo lé ẹ̀ka máa respect lára yín ẹ̀rẹ̀ ẹ̀yin tẹ́lẹ̀ sòdodo ẹ̀yin ọ̀rọ̀dọ̀rọ̀dọ̀ tó ń respect ẹ̀yin ọ̀rọ̀dọ̀rọ̀dọ̀ àwọn ẹ̀ má sọ̀rọ̀ ta ni kí ló kọ̀ mí pẹ̀lú yín ṣé mi wà mo kẹ́wọ́ lọ́dà yín èmi ò kẹ́wọ́ lọ́dà yín o èmi ò dé ọlọ́mọ yẹ kìtẹ̀ ọlọ́run mi ò ṣe dìdìrín èmi ò lè tó pẹ̀lú yín mi ò dìdìrín. lásìkò ọlọ́run bá tó dé lèèyàn máa kú. so ó wá níyàn kó tó. àáfà àti bá gbà fún torí pé mo rí pé ó dúró tán ni mo lè sọ pé yes eléyìí dúró ni mo lè pé yes àáfà mi lélẹ́yìí ó tán tí mo rí pé ó dúró ó lè dúró tán ó lè dúró wọ́n máa ba orúkọ ẹ jẹ́ lọ́ngbòrò ni àwọn oníbídíà yìí wọ́n máa ba orúkọ ẹ jẹ́ wọ́n máa pè é ní tó jẹ́ ni ẹni tí bá rí pé mo dúró tì pé yes eléyìí mo respect ẹ pé mo sọ pé yes àáfà mi lélẹ́yìí mo rí pé ó dúró tán ni o tí o bá dúró tán máa kó bread body kí ló kọ́ mi pẹ̀lú òṣì èmi wá wà ní ìdíje. ọ̀rọ̀ wọn Tìjàní Albida tó ń ṣèbàjẹ́ ládùúgbò yìí. ẹ fẹ́ kú ustaz ẹ̀ máa ní kán rí ọ̀hún privately. oṣù láń ṣe. so àwọn máa ń rún ọ̀rọ̀ yẹn gbà kí nìkan tó ń ṣẹlẹ̀ báyìí ẹni yìí alágbóyè ń ka kéw wọ́n ṣe súnà ṣàmúlẹ̀ wọn ráyè sàn àbí kí la fẹ́ fi lẹ́fún himon àtakò àwọn sí ìyẹn ń kú lẹ́ẹ̀mejì náà àti pé àsìkò ọlọ́run bá tó dẹ̀ lèèyàn máa kú. bẹ́ẹ̀ni. so ó wá níyàn kan tó close mọ́ mi wá ń sọ fún mi pé mo ṣe ni pé school tí stars kọ síbẹ̀ ṣe mọ̀ pé àwọn ọmọ nílé wọn relate mọ́ àwọn Albida àwọn tó ń ṣe ṣúrùkù tó ń ṣe àpẹ̀pọ̀ yẹn pé so ọwọ́ àwọn ọmọlẹ́rẹ̀ ní stars yẹn ti gẹ̀ẹ́tì ilẹ̀ pé ó ní there something wọ́n bọ́ọ̀sì kan gbé fún ṣípà pa àbí pé ó ní nǹkan kan tó wọn náà rí jẹ́ ń bẹ̀ tí wọn mú nílé fún so òun ló jẹ́ kó wà tó ń fàṣẹ láti sọ òdodo ọ̀rọ̀ ṣe understand so ìjọ tó tọ́ bóyá torí pé wọ́n fi lẹ̀ rẹ́ǹtì fún àbí wọ́n ta ilẹ̀ fún tó fi kọ́ skul wọ́n wá ta fún cheaper price òun náà wá wò pé ẹja máa jọ yọ síra wa tẹ́yìn bá ń bẹ̀sìn jẹ́ èmi á máa panu mọ́ àfà ṣé torí pé wọ́n ta ilẹ̀ fún ẹ torí ẹgbẹ́ mi ò gbọ́ fọ́ìsì rẹ̀ dára lẹ́kọ̀ọ́ yẹn ẹ̀bùn tí bá gbọ́ nǹkan máa ṣe á máa tó lẹ́ẹ̀kọ̀ọ̀kan bọ̀ máa máa tírìtì ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣé torí pé wọ́n ta ilẹ̀ fún ẹ a lè sọ o obìnrin yẹn ṣe pé àwọn obìnrin sọ pé ẹja tútù bẹ́ẹ̀ gbọ̀n. àwọn tó ń ṣe ṣúrùkù tó ń ṣe àpẹ̀bọ yẹn pé so ọwọ́ àwọn ọmọlẹ́rẹ̀ ní sars yẹn ti gẹ̀ẹ́tì ilẹ̀ pé ó ní there something wọ́n bọ́ọ̀sì kan gbé fún ṣípà pa àbí pé ó ní nǹkan kan tó wọn náà rí jẹ́ ń bẹ̀ tí wọn mú nílé fún so òun ló jẹ́ kó wà tó ń fàṣẹ láti sọ òdodo ọ̀rọ̀. ṣé torí pé wọ́n talẹ̀ fún ẹ èmi ń béèrè ni o mo analyse ni o ṣé torí pé wọ́n talẹ̀ fún ẹ lọ́wọ́ ń ṣàbùrú nínú ìsìlámù lóò ṣe lè sọ̀rọ̀ torí pé wọ́n talẹ̀ fún ẹ àbí o torí nǹkan torí ẹ ni ẹ̀rù máa ṣe ń bà mí láti gba nǹkan lọ́wọ́ olówó mo mọ iye àwọn olówó tán wà lórí prógrámù wa tán ní owó lọ́wọ́ tán pọ̀ mo mọ iye kọmíṣánná tó wà lórí prógrámù wa mínísítà tó wà lórí prógrámù wa wàláì gọ́vnà tó ń wo prógrámù wa wà tí òrújú tí mo mọ̀ wọn tó mọ̀ mí dáadáa tó mọ̀ mí tààrà tí mi ní nọ́mbà mi ti máa ń pè wọ́n mi ò gbà kọ́bọ̀ wọ́n bì lẹ́yìn bàbá wa kọmíṣánná akéwùgbà tó tó pé mo rí pọ́n já àfáà ni mo ṣe lẹ̀ mọ́ wọn o tòótọ́ lẹ gbọ́ tó pé mo rí pọ́n já àfáà ni mo rí wá bàbá wa mo nífẹ̀ẹ́ bàbá wa ó tọ́ torí pé mo rí pọ́n já àfáà ni mo ṣe lẹ̀ mọ́ wọn o àìmọ̀ ìyàwó kọ́mi torí pé olówó lọ́wọ́ ojú olówó tó bá tí wọn bá fi ń sáré tẹ̀lé wọn lẹ́yìn wá tó bá ti wá tó bá wá ṣe tí ò da àbọ̀njọ́ lọ́lá àbẹ́yẹ̀ kan wá ṣe tí ò da wọ́n máa fẹ́ ju ẹ̀ sínú ọlá wọn èmi ṣe pé irọ́ o ṣáṣá kí a dúró mi báyìí ntọ́lọ́run bá fẹ́ ṣe fún mi á ṣe fún mi ní ọlọ́run bá lọ́ba tó ń kẹ́yàn kò ní dìkì sunkún tẹ̀lé olówó lẹ́yìn direct call láti Nàìjíríà pé obìnrin tí mo ń pè lẹ́kọ̀ọ́ ni. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh.
à ń ṣe program lọ́wọ́ ní Sulaiman bẹ́ẹ̀ ni ó ti délé ó dà pé ó ti délé ṣùgbọ́n ti yọjú sílé. kó ra ẹ lọ́jọ́ olófò astagfirullah àbúrò kọ́nà ọba síjú àná wo gbó wa torí ẹ̀ mo yẹ sásẹ́yìn pé olówó dúró ẹ ẹni tí bá ṣèṣì pé inú àwọn olówó pé yes èèyàn yìí ó jẹ́ èèyàn mi jẹ́ ókè o a nídìí nǹkan báyìí jẹ́ ń béèrè lọ́wọ́ ẹ mo kàn bí ẹni o tó bá lọ tí bá béèrè nǹkan lọ́wọ́ ẹ tó tọ́ ló gbọ́ lẹ́nu tèmi èmi ò kí ẹ̀ tó bá wá fún mi ní nǹkan tó bá dé pé bóyá wá ní àfàṣà ìdí wọ láti mímọ́ lágbájá lára máa gbósì àfà àṣẹfẹ́ gbówó yín padà bí alájì bí alájáde ni ṣòwò tẹ fún mi ṣé kí n dá padà fún yín má dá padà fún yín ni o ẹ má torí ipò ẹ fún mi nǹkan kí wọ́n fẹ́ kọ̀ntrólù mi o èmi ò gbà o èmi ò gbà o ẹ lè torí pé fún mi lówó sí ká wọ́n kọ̀ntrólù mi èmi ò ṣe o mi ò ṣe dìdìrín o mi ò ṣe àwọn àfà ẹlẹ́bọ yẹn o tó máa di ó máa dàyé torí pé òfin kan ṣe nǹkan fún mi àbò òfin kan dì kan fún mi wà fẹ́ pé kí tó bá dàyé òdodo ọ̀rọ̀ Ọlọ́run kí wọ́n fọwọ́ bò mọ́lẹ̀ èmi ò ní ṣe òṣìwò ọlọ́ba má jẹ́ ẹ̀rí tó máa jẹ́ kí n ṣe. so ó wá ní nǹkan tó close mọ́ mi wá ń sọ fún mi pé ó ṣe ni pé school tí stars kọ síbẹ̀ ṣe mọ̀ pé àwọn ọmọ onílé wọn relate mọ́ wọn alẹ́bìdà àwọn tó ń ṣe ṣúrùkù tó ń ṣe àbẹ̀bọ yẹn pé so ọwọ́ àwọn ọmọlẹ́rẹ̀ ní stars yẹn ti gẹ̀ẹ́tì ilẹ̀ pé ó ní there something wọ́n bọ́ọ̀tù kan gbé fún ṣí pápá àbí pé ó ní nǹkan kan tóun náà rí jẹ́ ń bẹ̀ tí wọn ọmọ onílé fún so ó máa ń òun ló jẹ́ kó wà tó ń fàṣẹyìn láti sọ òdodo ọ̀rọ̀ ṣe understand so ẹjọ ń tó tọ long star signed ẹjọ ẹ bá wa tún pariwo ẹ bá wa tún sọ fún gbé sórí social media àwọn especially kẹfẹkẹfẹ mention orúkọ àdúgbò yẹn amagbonsa Badagry pé àwọn àfáà tó wọn abẹ mú kárí gbogbo Badagry pátá kọ́ máa sọ òdodo ọ̀rọ̀ because òdodo yẹn gangan ni ó ní ṣe kọ́ dẹ̀ máa kọ̀ bàjẹ́. àjọ ẹ bá try mo ṣàṣpọ̀sọ̀ ọlọ́run bá wa pín lọ kẹ́ bá wa sọ gbogbo ilé because bàjẹ́ yẹn ti rampart ládùúgbò yẹn ju ti rampart and there is no. ẹ̀yin àbá alùsùn náà ojú ti gbogbo yín ojú tí ìbàjẹ́ mọ̀ tó mọ̀ tó yóò obìnrin yín ṣe kò yé yín orí yín ti dàrú ìbàjẹ́ ń lulẹ̀kùn ẹnu ọ̀nà lé yín lélẹ́yìí àbí kò yé yín ni ìbàjẹ́ ń kọlẹ̀kùn lẹ́yìn ó ti ń kọlẹ̀kùn kókókókó òun fẹ́ wọlé ìbàjẹ́ ti ń lulẹ̀kùn kókókó inú lẹ́yìn ìbàjẹ́ ó ń kọlẹ̀kùn lẹ́yìn lọ́wọ́ ọwọ́ ayé lóde wọ́n ta expect bá fáànù wọn ní mímọ́ gbọ́yé ọ̀n bẹ̀rù yes ọ̀n bẹ̀rù ẹjọ́ tó tẹ́ bá gbé then another thing ni pé ẹjọ́ star side ẹ bá ṣe CD program àbúrò ìmọ̀. èmi ò lè ṣe CD ìyá wa tó bá ti ní CD yẹn àwọn àfáà wa àwọn tó máa ṣe CD owó ni èmi ò tún lè tú máa èmi náwó tèmi lórí eléyìí mo ń fàsìkò mi lẹ̀ mo ń rán loss lórí ẹ̀ láti lè fi máa pariwo mi ò ráyè lọ ṣiṣẹ́ mi tí máa ti rówó màá tún lọ ṣe owó mi tún máa tún lọ ṣe CD ìdí mo kò easy màá tún gbó mi náà lé CD lórí àwọn tí wọ́n ṣe yẹn àwọn mùsùlùmí wà jẹ́ pé wọ́n yẹ kó invest léyàn lórí tí ẹ pọ́ dẹ̀ máa ta dáadáa tó máa ta dáadáa wọ́n wà tẹ̀bá rẹ̀ tó pọ̀ ní interest lórí ẹ̀ tó lè finance ẹ̀ o àyè wà fún onítọ̀hún mo máa so wọn àti ọmọ àbádé tún jí máa so papọ̀ mo láwọn èèyàn tó sọ mi pé èmi ò ráyè àti ìtumọ̀ èmi náà ni máa pe onítọ̀hún pé abẹ́ ṣe CD yẹn mi ò lè ráyè yẹn kí n tó ronú gbogbo ariwo tá a fẹ́ pa yìí kí n tó rí ẹ máa sẹ́ẹ̀tì irinṣẹ́ àwọn nǹkan kan bàjẹ́ mo ní láti lọ ra àwọn equipment míì àfa àwọn akọ kìíní kan èmi náà ní sùn mi ní jí abẹ́ ṣe CD màá tún máa pè yẹn náà mélòó ni o kìíní kan orí yẹn lè blow ẹ ṣáà yẹ kó rí mi kó ra máa ronú eléyìí tí mò ń ṣe kí máa ronú ẹ lọ jẹ́jẹ́lì ẹ jẹ́ kí máa ronú ẹ lọ tó aago tí mo bìlẹ̀ pé yẹ ká parí tó bá ti di 8:30 ń sìn bí ìṣẹ́jú 3 ló kù ẹ jẹ́ kí n pa ojú ètò dé a máa continue pẹ̀lú àfọwọ́ ẹ̀sà òkè lálẹ́ but ẹ̀yin àfáà lùsùn náà tẹ̀jágbàlagbà wọ́n respect yín ni o kí ló dé no respect lára yín ìmọ̀ àwọn èèyàn respect mímọ̀ lára yín ẹ ní mímọ̀ gan o ṣé mímọ̀ yẹn ẹ̀ ń lò ó ẹ lo mímọ̀ yẹn ó wà lára yín but ẹ lo ń tọ́lọ́ wọn bá fún yín ẹ̀dẹ̀ ń kó tiẹ̀ àwọn sàbẹ̀ ṣe báyìí ẹ jẹ́ kí mọ́nì yín strong ẹ̀yin boys ẹ jẹ́ kí mọ́nì yín strong límọ̀ takùnù mọ́lá tẹ̀fàálù
why tẹ́ ń sọ tẹ́ lè ṣe níṣẹ́ why tẹ́ ń sọ tẹ́ lè ṣe why gbogbo tẹ́ lè ṣe why tẹ́ sọ ẹ̀yin kò lè ṣe ẹ̀dẹ̀ ń sọ kí wọ́n lè kó tiẹ̀ fún ẹ̀dẹ̀ ń kó tiẹ̀ fáwọn ọmọ ẹ̀yin ò lè ṣe kí wọ́n lè kó tiẹ̀ fún ó ti mo fi live Ustaz Komorudeen Ajala nìyẹn tí mo fi nífẹ̀ẹ́ wọn gidi bí 80 90 àbí 90 tí mo ti gbọ́ wá sí àfàyàn bí i 2000 kìlọ̀ kẹ̀ tí mo ti ń gbọ́ but wá sí wọn ti exist pẹ́ gbà táwọn ayé padà táwọn gbọ́ wá sí wọn mo ìmọ̀ni wa rise up ní gbogbo àwọn boys tá à ń gbọ́ wá sí Ustaz Komorudeen Ajala á di gbípa ọpọlọ wa dídítà Ustaz Komorudeen Ajala wọn kò gbà wọ́n tẹ̀ sí lọ́n tí wọ́n ní wọ́n tẹ̀ sí lọ gidi ni ọlọ́run ní jẹ́ wo ọlọ́run o mo fi títọ́ bí ìwọ ọlọ́run bẹ̀ ìwọ ọlọ́run má bà Ustaz wa Komorudeen Ajala ọlọ́run bá jọ má bà wọn nú jẹ́ gbogbo ìdáwọ́lé wọn ọlọ́run jọ má ṣe àjọ yọrí sí dáadáa àpáàtì pé wọ́n jáàna mi o iṣẹ́ tó ń ṣe ni mò ń jẹ́rìí sí i tó o bá ṣiṣẹ́ dáadáa mi lè ṣe irú àdúrà yẹn fún wọn kí ló kọ́ mi pẹ̀lú wọn má ṣe àdúrà yẹn fún wọn torí pé wọ́n jáàna mi kí wàá ló kọ́ mi pẹ̀lú yẹn àní tó ń ṣe àwọn bọ́ọ̀sì Lagos Island ẹ̀yin ọmọ Lagos Island ẹ̀ jẹ́rìí sí i ẹ̀yin ọmọ Lagos Island àti tó járù bí díà wọ́n mọ̀ pé àfa Ustaz Komorudeen Ajala di àwọn ní ọwọ́ mú wọ́n fúdi àwọn nìkan wọ́n fúdi ro Lagos Island wọ́n fúdi pa báyìí débi pé ọ̀rọ̀ wọn ń tàn káàkiri láti Lagos Island Èbúté Mẹ́ta Sùúrùlérè Mùṣín tó fi ń wo Agége tí Mùdírù ń ké n tó ń ta Mùdírù lára pé ọ̀bá yìí mi àwọn mi wà ń bẹ̀ yẹn kọ̀ǹfọ́ọ̀mù ni Ustaz Komorudeen Ajala nìkan àtàwọn èèyàn díẹ̀díẹ̀ àwọn àtàwọn ọmọ kéèké tá a wà pẹ̀lú wọn àwọn àti ṣé mi ń ṣe èmi ń sọ̀rọ̀ ni ṣe bá lọ larúlẹ̀ a máa larúlẹ̀ bí sàbọ̀ a máa gbọ́ ọ̀kan tó ń sọ ni kí làwọn ṣe ṣe bá lọ larúlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fún gbogbo onísùnà gbogbo àwọn ẹlẹ́bọ ọ̀rọ̀ àwọn àfẹ́ ẹlẹ́bọ ọ̀rọ̀ báyìí ni kí lẹ́yìn ṣe ẹ̀yin kàn sọ̀rọ̀ ẹ̀ kàn sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí kò ní impact torí pé ń jẹ mọ́sàlétè tí ìmá jẹ mọ́sàlétè tí ló fà lọ́rọ̀ yìí ò fi wúlò kò wúlò ẹ̀rọ mọ́ wúlò ni ẹ máa kóòtì òṣìwò lẹ́ ń kóòtì sódódó sọ gbáǹkò bó ṣe rí pé wá àbíbù ọmọ bàbá jámọ̀ ohun tó ń tú yìí kò ń ṣàrẹ̀ ẹ̀sìn wa ìtúkùtù ló ń tú ohun tó tún bí irọ́ ni sọ́jáde kí ló ṣe yín ẹ̀yin doctors yìí kí ló ṣe yín ẹ̀yin ọ̀lẹ ẹ wá jẹ dókítà ìṣìwò lẹ jẹ kó dókítà yín sínú ilé yín pẹ̀lú ìyàwó yín àtọmọ yín jàre subhana rabbika rabbil izzati amma yasifun wassalamun alal mursalin walhamdulillahi rabbil alamin fasalam alaikum wa rahmatullahi wa barakatuh. الحمد لله الذي هدانا للدين والإسلام واجتبانا سبحانه من خالق سبحانه بفضله علمنا القرآن نحمده وحقه أن يحمدا ثم الصلاة كلما الحادي حدا. Alhaji salam aleikum. Wa aleikum salam. Alhaji ẹ jọ̀ọ́ mo mọ̀ fẹ́ kẹ́ tọ́ mi sọ́nà lórí nǹkan kan ni. Bismillah. Èmi àtàwọn ìyàwó mi a fẹ́ ṣe hajj ọdún yìí. Mo dẹ̀ fẹ́ lè ṣe alálàájì tí ò fojú wa ráre tá à ní pẹ́ pẹ̀lú àṣepé iṣẹ́. Ìyẹn ló rọrùn jù pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ́ bá ti bá Baka travel rìn àjò hajj. Gbogbo mùsùlùmí òdodo tó fẹ́ rìnrìn àjò Mẹ́kà nílànà súnà tànábì láì ní tàràkà. Baka travels lọ̀rọ̀ kan. Oúnjẹ ọ̀fẹ́ sí àrà ọ̀fẹ́ wà sí àtìgbàdégbà. Pẹ̀lú ilé tó súnmọ́ àràm pẹ́kípẹ́kí. Bẹ́ẹ̀ làǹfààní wà fẹ́yìn tá yóò gbà láti dúró pẹ́ ní Saudi. Ọjọ́ 15 péré lẹ́lò tẹ́sí ṣiṣẹ́ yín láṣẹ pé ìjókòó wà fún business class executive tent láàfin sí pẹ̀lú hòtẹ́ẹ̀lì tó wà ní ìta gbangba Kaaba. Aláràfà gbogbogbò náà sì nílò jọjọ́ 21 lọ. Ọgbà bẹ́ẹ̀lì tó wà fún múrò lóṣooṣù àti umura Ramadan. Ẹ̀yin náà kàn sí Baka travel lónìí ní 44 Footland Street Grammar School bus stop Òjòdú nílùú Èkó. Wọ́n tún wà nílé funfun lẹ́gbẹ̀lẹ́ epo Wheeldrop Rainbow bus stop lójú ọ̀nà tó lọ sọ́jọ́ láti Ìwó Road nìbàdàn. Alhaji Ismail Kọ̀ǹpútà Ajánásì Sheikh Akéwùgbàgò lálámójútó Baka travels 08078819014. Assalamu alaikum, my Muslim brothers and sisters. If you're looking to purchase
Islamic medicine such as black seed oil, black seed honey or black seed capsules, please contact me. I also sell Islamic attires and perfume. So please contact me on 074 808 39910. That's 074 808 39910. يا ربي ومن قلبي كده من ملها صلى الفجر ولف في مصر وحواليها.